نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة فون النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بجدي كل ما جاء إكا أتيانو فنغبوا بنلاي كي صلاتنا ما باو على إلى النبي أتياوا صحابة أتي بوا وين تي ما بتلي لنا وجشن الله محمد صلى الله عليه وسلم تيتي يو في مادي أجوي بندي القيامة لينا أما تسواج لني إن شاء الله تعالى نينو الله àwọn pàtàkì àti ìmúrakalẹ̀ di Eid al-Adha tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe ní ẹ̀sìn fún wa ní tó ṣe pé wá dájúkọ wá báyìí táwa náà sì dájúkọ tá ń bẹ nípò ẹni tí ń bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bí mannihi wa karamihi wa izzihi wa fadlihi bẹ́ẹ̀nu díẹ̀ tọ́jọ́ kù sí iná kọ́lọ̀ mọ́ṣá kàwákúnnú ẹni tí yóò dìjọsìn náà ṣe kọ́lọ̀ subhanahu wa ta'ala wá fún wa ní ikhlas àti mutaba'a táàfi lè ní ẹ̀san lórí iṣẹ́ náà ní ọ̀sẹ̀ tó kọjá bóyá ní halqa tìjọ Sunday a ṣàgbéyẹ̀wò alámọ̀rí ọ̀rọ̀ kan nípa àkọọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé tí ẹni kankan bá fẹ́ pa ẹran tàbí fi náà pé idha dakhalatil ashr tí mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul-Hijjah bá wọlé wa arada ahadukum an yudahhi tánàbí ní tẹ́nì kọ̀ọ̀kan bá wá gbèrò pò ń fẹ́ pẹran tàbí fi náà wá ní kò gbọ́dọ̀ mú nǹkan kan lára rẹ̀ kò gbọ́dọ̀ múrun kò gbọ́dọ̀ gé kaná
kò gbọ́dọ̀ gérun orí kò gbọ́dọ̀ gé tàbíyá kò gbọ́dọ̀ gé tírúgbọ̀n ó gbọ́ ẹ̀bẹ́ so láàrin ọ̀sẹ̀ yìí àwọn èèyàn ọlọ́kan òjọ̀ kan wá ń sẹ́ndì fídíò kan sí mi ọkùnrin kan wá ń tako hadithi yìí ká ní dájọ́ nìkan ló tako ní kò bá ti ṣẹjọ́ ìdí tí òfin ní ṣẹjọ́ ni pé àwa náà ti fi rinlẹ̀ ń bì parí inú àwọn àfáà tó yapa inú lórí ẹ̀ kal Imam Abi Hanifa alayhi rahmatullah táwọn ẹlòmíì bẹ́ẹ̀ aṣàlàyé ọ̀rọ̀ ọlọ́kan òjọ̀kan tó wá lórí ẹ̀ níjọ́ tá ń ṣàlàyé ọ̀rọ̀ à ń gbà àwọn èèyàn wá ń sẹ́ndì ẹgbà àwọn tí ọkùnrin tó ti kó kọ rẹ̀ síbẹ̀ eléyìí ìwíkúwí rẹ̀ mọ́ ń pọ̀ kò jẹ́ ń fọ́rọ̀ ní ẹ̀tìbá ó wá di láàárọ̀ àná ìkànnú àwọn àlùfáà nílẹ̀ Yorùbá yìí náà àwọn ti wá wo kí ní àwọn gáwà lẹ́yìn tó sẹ́ndì ẹ̀sìn mi náà tí ì fi wò àwọn náà wá wò wọ́n wá ní àfáàṣẹ́ ti wo kí ní tí mo ní ọ̀wọ̀ yìí èyí tí ìwò sá wọ́n ní wo mo wá wo fídíò ọ̀hún lálẹ́ àná mẹ́rin náà mo ti ń ṣe subhanallah àtọ́kùnrin yìí sí ìjàmbá tó tó yìí táàmù tọ́ ká tó wá mọ́ lọ láàárọ̀ yìí àwa fẹ́ sáré yànnàná àwọn ọ̀rọ̀ lórí hadithi ummi salamata radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in torí mi ò mọ̀ kéyìn ò mọ̀ dáadáa irọ́ àdápa irọ́ ní ti wá pọ̀ ṣe é sì mọ̀ pé mi wọ́n sọ kíní kan pé gbogbo àwọn ẹwẹ̀wẹ̀ báyìí èmi ò ráwọn ní problem tẹ́rí ráṣù wọn òun gangan ní problem wa o tọ́lá ní idha kana rabbul bayti bit-tabli dariban fala talumi as-sibyana fihi ala ar-raqs pé ń jọ tẹ́ bá ti rí tí ó didi mágàjí ilé kan àbí baálé ilé kan tó wá gbé bẹ̀m̀bẹ́ ta tó bẹ̀rẹ̀ sí ní ìlú fala talumi as-sibyana fihi ala ar-raqs tí gbogbo àwọn ọmọ kéékèèké inú ilé ọ̀hún wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mújó tán rè dí tán ṣe gbogbo ẹ̀ ẹni bá ń bú àwọn ọmọ nì pé ṣe tẹ́ ń jó ẹni ni ò ṣe dá o ta ló yóò bújọ mọ́ mọ́gàjí tí ń lùlù ní kìí ṣe mọ́gàjí tí wà yóò bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ìjọ kàwú tí ń kọ oníkórin tí ń lùlùkulù àwọn kan tó ṣe ní mọ́pin dẹ̀dẹ̀wò rẹ̀ mọ́ wọ́n ní àwọn náà dẹ̀dẹ̀wò rẹ̀ ṣe ìbú ẹ̀wọ́n nígbò ti jẹ́ ìbú lọ́dọ̀ ti wà àti láàrin mọ́ búyàn ayé ẹ̀kọ́ ẹ̀wọ́n mọ́pin dẹ̀dẹ̀wò rẹ̀ mọ́ ọ̀dá èyí mọ́ pé ní kàwú ọkùnrin kan ló sì ní mọ́pin kàwú mọ́ gbà kan báyìí náà àmọ́ yìí gbá tẹ́lẹ̀ mọ́ kàwú lókù tí àfihàn rìfáàsì ìjọ kàwú tí ń lùlùkulù tí ń kọrin kórin tí ń lu bẹ̀m̀bẹ́ ṣe pé tá ń ké ọ̀rọ̀ níbẹ̀ dàbí aláṣejù wọn ló sílẹ̀kúnlẹ̀ fún gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ báyìí lélẹ́ yìí náà ṣe láyà pé kí ní jẹ́ bẹ́ẹ̀ ó sì takò hadithu ṣe wá rí mọ́ ní àjù tí kàwú mọ́ ń lò wọ́n ní àjù ká pa irọ́ mọ́ ìmọ̀ kí ó sì gbé irọ́ ni ó irọ́ lálá báyìí kó sì gbé irọ́ kalẹ̀ bí kó wá máa rán kankan bẹ́ẹ̀ rí ìrọ̀ tí ń pa irọ́ bọ́ kí ní kan ń bẹ tí mo lọ́wọ́ bá ṣe fún wa nílẹ̀ Yorùbá ṣe gbogbo àwọn tán wà nípò àwọn fẹ́ máa da ọ̀rọ̀ rú yìí Ọlọ́run sóre kan fún wa pé Ọlọ́run ò jẹ́ kí kéwú yé wọn o ṣe rí àyíyé kéwú wọn tí kéwú yé wọn ẹni sì ń fún wa lẹ́nu ọ̀rọ̀ sọ báyò ṣe rí bí kéwú wa yé wọn ni subhanallah wọ́n dá nǹkan nìrú àti tún sí òwà dọ̀rọ̀ kódà yóò di wàhálà kódà yóò di ẹjọ́ níbi nígbà wọn bá da gbogbo ẹ̀rú tán Ọlọ́run sóre fún wa pé báwọn ti fẹ́ mọ dàrú tó yìí capacity ìmọ̀ wọn tètè tún wọn láṣìírí ẹni pé bí káwọn náà bá bẹ̀rẹ̀ tí ẹ̀ nísìn kí ní padà máa ṣẹlẹ̀ ẹgbẹ̀ mọ̀ yọ ìlọ́wọ́ ni pé wà gbàgbàgbàgbà ilé yìí kò rí bẹ́ wọ́n yé pé kí ó gbà wọn èyí tó wí ìbá ikọ̀ bó ti wà ní ẹni pé ńgbà ó yá táwọn ọmọ kàwúgbó padà sọ̀rọ̀ padà ní ìyàtọ̀ ń bẹ láàrin error àti mistake ẹ̀hẹ́ yìí náà tí ẹ ti admit pé kàwú ya mọ́ sí error àti wọ́n sí mistake ayé ẹ̀kọ́ ni so ìyíhun ti jẹ́ káwọn ọ̀rọ̀ kan yẹjú bá wọn tọ́ eléyìí náà tó náà dé ìmísí tó múra kankankan bó pupa ní ibi ní bó funfun ní ọ̀rọ̀ ní òsá yé mi ní méjèèjì
tó náà múra kan lórí hadith Ummi Salama radiyallahu anha ọ̀tọ̀ ní kó pèpèkúpè ọ̀tọ̀ ní kó wá mọ́ dáadáa pa irọ́ mọ́ ìmọ̀ àbá gbogbo irọ́ àtúláàrọ̀ ibi idhnillahi ta'ala. mo ṣe wá dúpẹ́ fọ́lọ́run pé ọlọ́run jẹ́ ń wó láti gbogbo táwọn èèyàn ti sẹ́ndì ẹ̀ torí ìfẹ́ máa wó pé kí n tètè wá ṣàlàyé rẹ ni mo sì ti link ya pinnu pé àwọn eléyìí ọmọ ń ṣàkókò olúwa rẹ̀ lófò ọ̀rọ̀ ìjọ abá ti ní ìdánilẹ́kọ̀ọ́ báyìí lóhùn mi kí n mọ kíbọ̀ àfi tí n bá rí pé ó bá yìí need the attention àwọn mo dúpẹ́ fọ́lọ́run pé alẹ́ àná ni mo tó padà rí wò inú mi wá dùn pé àwọn nífà ọ̀ àsìkò mi ò ní ṣòfò lọ́dọ̀ tiẹ̀ nígbà tí ilẹ̀ bá mọ́ àá ní ìjòkó tafsiri láàárọ̀ ọlọ́run kò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ a mọ̀ sọ̀rọ̀ náà rẹ̀ ọ̀rọ̀ tí èsì tọ́lọ́run tí èsì tànàbí ọlọ́run dákun mọ́jú tẹnu wá jáde ọ̀rọ̀ fẹ́ nú ìyẹn máa fi kò bínú ọlọ́run mọ́ sọ̀rọ̀ tiwa lọ́rọ̀ fẹ́ nú gbogbo tá a bá sọ́njú kó ilé nìyí ọlọ́run mọ́jà àparọ́ mọ́ ìmọ̀ yóò ṣe lédè tí ń bẹ nínú tíra kó ṣe lédè tí ń bẹ lọ́dọ̀ àwọn àlùfáà mọ́jà jàǹbá ilé kankan nínú àwọn àlùfáà tí wọ́n ti lọ àwọn ò ní parọ́ mọ́ àwọn àlùfáà á tún wá mọ́ bẹ lọ́n pé ọlọ́run mọ́jà máa parọ́ mọ́ àwọn àlùfáà torí pé nínú àbòsí táwọn ilé ìmọ̀ ń ṣe ni pé wọ́n máa parọ́ mọ́ àwọn àlùfáà ó parọ́ títí ó sì tún parọ́ mọ́ Imam Maliki ló mọ̀ máa dí sí orí ọ̀rọ̀ tó gbọ́yé insha Allah ta'ala ọlọ́run sáà máa pa wá gbogbo ẹ̀ láti débẹ̀lẹ́ níbi idhnillahi ta'ala mannihi wa karamihi 'izzihi wa fadlihi ọlọ́run sáà sànù wọn. àkọ́kọ́ hadithu Ummi Salama ni mọ́mọ́ pé ní Ummu Salima mọ́ ara náà rẹ̀ nù kìí ṣe Ummu Salima Ummu kí ni jama Ummu Salama tàbá wíyùn nísì wọ́n náà sọ ẹ̀rọ àti wọ́n ní yàtọ̀ bẹ láàrin ẹ̀rọ àti àwọn kìíní kan bẹ gẹ́gẹ́ bí àfà tó sì fẹ́ mọ́ dá sọ́rọ̀ ìmọ̀ tó tún wá fẹ́ jẹ́ ni tí ó mọ́ tako àwọn nǹkan kan irú ẹ agbọ́dọ̀ bá ẹ nípò pé kọmọ wà ńlẹ̀ kọ sì kún kẹ́kẹ́ láti lé àwọn tó bá ti ń di pé ìwọ tó fẹ́ tako ńlá kan tàbá rí pé ọ̀kún kẹ́kẹ́ láti lé àmọ́ yọ́ lé ọlọ́wọ́ àwọn oníwò gbogbo wíkíwìdẹ mọ́ wíwò gbogbo òròyìn búdẹ mọ́ fi ròyìn wá látara rú ọ̀rọ̀ àwọn oníwò tó rárí pé nínú síyàrù àwọn àfá tí wọ́n ti lọ èmọ̀ tá mọ́ fi ròyìn hàn ó náà nù a mọ́ fi ròyìn a mọ́ hàn yí ní èmọ̀ ni láàánà ṣe pé àwa náà a mọ́ hàn yí ní èmọ̀ bẹ́ẹ̀ ìkan àwọn àlfà wa nínú pé èèyàn mọ́ lo ádàbù ọ̀rọ̀ mímọ̀ láyé àbáyé ní ádàbù mímọ̀ الشيخ العلامة صالح الحسيمي حفظه الله تعالى ورعاه àwọn sì ń bẹ láyé máa ń bẹ Madina àgbàfà ni wọn àwọn náà nàárẹ̀ tí ọkùnrin kan tó náà fẹ́ dàbí kàwú wálẹ̀ Yorùbá òun náà máa ń takò Sahih Bukhari nígbà wá takò lọ́wọ́ ní Sahih Bukhari jẹ́ ń wò kìí ṣe mọ́ Bukhari ló kọ́ ǹjẹ́ ta ló kọ́ ó bá dẹ́ tó kọ́ ní Jumaa Muhammad Ismail Jumaa Muhammad Ismail subhanallah meanwhile àwọn gbẹ́tìrà tó jẹ́ pé Jumaa ló kọ́ àti wọ́n rí àwọn àrí pé ìtàn kọ́ bẹ̀ ni pé jama'ahu Muhammad ibn Ismail jama'ahu òun bá fi ṣe tá ló bá sọ di Jumaa meanwhile kí náà kọ́ bẹ̀ jama'ahu irú yí bá àwọn afẹ́ ìforíjì irú yí wọ́n tó a ṣe pé ilé yìí bó ti mọ́ rẹ̀ o irú rẹ̀ kọ́ ní mọ́ tako Bukhari ọkẹrẹ bẹ́ẹ̀ làwọn ilé yìí náà tó fi parí gbogbo ọ̀rọ̀ Ummu Salima kìí ṣe Ummu Salama Musannaf ibn Abi Shayba ìgbà tí ó kọ́ ní Misnaf Abi Shayba Misnaf kí ní jẹ́ Misnaf lọ́nà àfọ́ ní hadith Musannaf ibn Abi Shayba wọ́n kí ní kò ní yọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tàbá ń gbọ́ báyìí a mọ̀ wọ́n pé àbí wọ́n ṣọ́ mistake wọ́n ṣọ́ mistake wọn ṣe iṣẹ́ tán àwọn fẹ́ gbà yẹn iṣẹ́ páwọn lè takun tó bá wu àwọn yẹn ẹni tí ó bá ti ẹ̀kọ́kọ́ sí irú ẹ̀ ìmọ̀ rẹ̀ gbọ́dọ̀ ti kọ́kọ́ jiná tí ó múnádókò àmọ́ yìí ìmọ̀ yóò múnádókò kò jiná ẹ̀ kéyanjú ẹ̀ mọ̀ wá takun gbogbo táwọn àlfáà tí wọ́n ti kọ́lẹ̀ sínú tírà over 1,000 years ago over 1,200 years ago over 1,300 years ago àdìsí sí takò yìí àdìsí over 1,400 years ago ìwọ́n sì délé ní ọ̀sìn takò lẹ̀ Yorùbá yìí ìyí tó tún takò náà ó lọ rèé kí ọ̀rọ̀ àwọn èèyàn kan ní o tí ó fi sọ pé òun kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò tún wá sọ bẹ́ẹ̀ ìwọ́n ń sọ bí pé ó lòun ṣe research
a sì mọ́ bí tó ti lọ rí kó ibi ọtí lọ rí kó àwọn yìí ń jiná níwọ̀nba ìwọ àìjínà tí ẹ lọ́mọ́ bí pìrìsẹ́ntì rẹ̀ nílẹ̀ Yorùbá ní tí wọ́n láti rí mísínàfù kọ́lọ̀ ilé yáwọn èèyàn ẹni tó fẹ́ tako Yorùbá kó wá ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ gbọ́ Yorùbá yín dáadáa ó wá lóun fẹ́ mọ correct àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tán ti lọ ti pẹ́ ó wá jọ mọ Ìgbò ó wá fẹ́ sọ̀rọ̀ pé ẹ má máa sọ Yorùbá pé ẹ̀hàn ké tán bá ní màá gbá ẹ létí kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n gbá àbí tán máa sọ fún yẹn pé wọ́n gbá lójú kí ni ìtumọ̀ rẹ̀ ó lè túmọ̀ sí pé wọ́n jàǹbá rẹ̀ bí owó àbí ó rẹ̀ tí lè túmọ̀ sí pé wọ́n gbá létí náà àbí ẹ̀kọ́ ni ìtọ́ gbá ní tọgbà lójú àbí wọ́n yé lò bẹ́ẹ̀ kọmọ yíwọ́ wá dé kó wá fẹ́ correct yín kó wá ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ ò gbọ́ èdè yín dáadáa ẹ má máa sọ ìwí pé mọ́ ẹwí tí sọ Yorùbá rẹ̀ ẹ má máa sọ ìwí pé mọ́ màá gbá ẹ lójú fẹ́ni tó bá gbáyàn létí torí pé màá gbá ẹ lójú ìtumọ̀ rẹ̀ ni pé ó jí owó rẹ̀ ẹ má máa sọ pé màá gbá ẹ lójúmọ́ fẹ́ni tí wọ́n bá fún nígbàtí màá fún ẹ nígbàtí nìkan ní kẹ́ ẹ máa sọ bó ti sọ Yorùbá rẹ̀ rí o ọmọ Yorùbá tó bá dérú ẹ̀ láwù kí lẹ́ kọ́kọ́ analyze mi ọ̀rọ̀ rẹ̀ pé àwa tí yóò bá ti ẹ̀ correct èdè wa kìí ṣe kí ni ṣé wọ́n tó ń sọ Yorùbá bí bọ́rọ̀ àwọn ẹni tí rí nù ọ̀rọ̀ ìmọ̀ tó máa ń fẹ́ takò yẹn níbi wọ́n ti ń gbégbésẹ̀ wọn níbẹ̀ náà lẹ́ẹ̀tì máa rí pé àà kí ló mẹ́yìn yìí tẹ́ ṣe kí ni tẹ́ ń wọnú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò yé yín ò lẹ́ ń wọnú ẹ̀ àkọ́kọ́ ẹjì ọkọ̀ yanjú irọ́ bántàbántà kan tó kọ́kọ́ pa ṣéjá máa mọ̀rọ̀ irọ́ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ pa ọ̀nà méjì mo sì fẹ́ fi já irọ́ ó ní àdífì Ummi Salama ó ní àkọ́kọ́ Ummi Salama ló gbà wá látọ̀dọ̀ Ànábì ó wáyé lẹ́ẹ̀kejì ní pé Sa'id ibn al-Musayyab asìlẹ̀pẹ̀ ní Sa'id ibn al-Musayyib méjì ló wọlé nínú mímọ̀ ìpé Sa'id ibn al-Musayyib òun nìkan ló sì gbà wá látọ̀dọ̀ Ummu Salama hadha kadhib hadha kadhib eléyìí ní ìsìn ló sì sọ́hun wallahi irọ́ ni yìí tó sọ́hun jàmá kí la pé jàmá irọ́ ni chẹ́mọ̀dí ọ̀nà tí àdífì yìí fi gbà wá láti ọ̀dọ̀ yá wa Ummu Salama radiyallahu ta'ala anha wa ani sahabati ajma'in kèésì ọ̀nà ẹyọ kan kèésì ọ̀nà Sa'id ibn al-Musayyab nìkan ṣẹ́rí pé ìntàwí ìtí ṣẹlẹ̀ bá àbí òtí mọ́ ṣẹlẹ̀ ìbí wàhálà àwọn ilé yìí ìbí wàhálà àwọn wà náà ìwọ sì rẹ̀ jòkó tó fẹ́ takó ọ̀rọ̀ ìmọ̀ ṣe bí wà ti ṣe ìwádìí dáadáa tí ìwádìí yẹn ó ti fi ọlọ́kàn balẹ̀ pé in tí mo fẹ́ lọ pìrìsẹ́ntì níta yìí kò ní ṣe kíni kò ní yàtọ̀ a mo fẹ́ pìrìsẹ́ntì ọ̀rọ̀ ìmọ̀ ní àwùjọ tí wọ́n náà sì mọ̀ pé kìí sí àwùjọ tí ẹ nìkan ó yẹ kó farabalẹ̀ tọ̀ríkù àkọ́kọ́ ó ní tọ̀ríkù Sa'id ibn al-Musayyab tọ̀ríkù Sa'id ibn al-Musayyab èyàn jẹ́ number what number 1 tọ̀ríkù ẹlẹ́ẹ̀kejì ní ìtóhun náà sì tún fẹsẹ̀ nílẹ̀ tó sì tún rí díjòkó ó ní tọ̀ríkù Abi Salama tọ̀ríkù Abi Salama ó di mélòó bá jàmá ó di méjì tọ̀ríkù ẹlẹ́ẹ̀kẹta ó tún wá ní tọ̀ríkù imra'atin an Ummi Salama obìnrin kan òun náà tún gbà wá látọ̀dọ̀ ta ní jàmá Ummi Salama ó di tọ̀ríkù mélòó mẹ́ta ni ìwá sí ọ́tọ̀ wá pàdúrú lọ́lá láwọn pé ọ̀nà ẹyọ kan péré òun ló bá látọ̀dọ̀ Ummi Salama radiyallahu anha eléyìí a kàn fi já irọ́ ní a kàn fi jẹ́ kí ni jàmá a fi já irọ́ ẹjẹ́ wá béèrè kíní kan nísìn hadith wo ni gbogbo wa mọ̀ lórí àníyàn
táwọn lè kàdí ìkan fún wa jazakallahu khairan níbi tó gbajúmọ̀ dénú innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa ṣe hadithi innamal a'malu binniyat tí a kó dùn lẹ́nu tí wọn náà ṣe a kó dùn lẹ́nu gbogbo kálukú wa tán bá ń wá hadithi wo ló yẹ ká fi irú tẹ́lẹ̀ ìgbẹ́ bí ròyìn hadithi Ummi Salama ìwò hadithi Umar yẹn ni torí pé hadithi ni lọ́dọ̀ àfọ́ ní hadith kò sí tọ̀ríkù tó lálàáfíà dọ́dọ̀ ànábì àbí tọ̀ríkù Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu Umar nìkan ní tọ̀ríkù rẹ̀ ní àlàáfíà èyí wọ́n kọ́ jẹ́ ìmọ̀ alákọ̀ọ́kọ́ lára hadithi ni ẹmẹ́lẹ́kejì ó wá ní pé àwọn tó wá ń gbà wá látọ̀dọ̀ Umar èèyàn kan péré lórí hadithi yẹn ké látọ̀dọ̀ Umar ẹni tí ó tún ké lọ́dọ̀ ẹni tó ké lọ́dọ̀ Umar èèyàn kan péré òun tún lòun náà ẹni tí ó tún ké lọ́dọ̀ yìí náà èèyàn kan péré òun lòun náà ìgbà tó wá dórí ẹni ẹlẹ́ẹ̀kẹta àbí kẹrin yìí òun làwọn èèyàn tó pọ̀ tó wá gbà wá ẹ̀dàkùn káwá ní Ummu Salama nìkan ló gba àdífì wá kájẹ̀ tó wá ní Sa'id ibn Musayyab nìkan ló gba àdífì wá pẹ̀lú àdífì innamal a'malu binniyat tí gbogbo àjọ ń kà ní tí ó pé Umar nìkan olóṣè kí ni olóògbà wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èwo ló yẹ ká rò pé ká ọ̀rá fẹ́ wò pé àdífì yóò mọ̀ yẹ ká wò in tí ò tó bá fi fọ́ọ̀tì hadith ẹ mọ̀ fi fọ́ọ̀tì rẹ̀ ẹ lọ wá nǹkan tí èèbá in tí yóò bá mọ̀ èyí mọ́ sí kí ni èyí mọ́ wọnú ẹ̀ à ń pè bàbá kan ní Mukhtasaru Nawawi olàwà bá mọ́ pé wọn ọmọ kéwù al-Imamu Nawawi ni wọ́n alayhi rahmatullah ọ̀rọ̀ àwọn méjì mo bẹ́ mú wá àti ọ̀rọ̀ al-Allamati Ibn Rajab nígbà táwọn ń ṣe àlàyé tíra àfá àwọn tí ṣe al-Imamu Nawawi alayhi rahmatullah àwọn adébí àdífì innamal a'malu binniyat àwọn ni wà fihi turfatun min turafil isnad wà fihi turfatun min turafil isnad ani fa innahu rawa'u thalathatun tabi'iyun aládìfì àwọn tábìí mẹ́ta kan ló gbà wá o ṣùgbọ́n àwọn tábìí mẹ́tẹ̀ẹ̀ta yìí ba'duhum an ba'd tábìí kan ké lọ́dọ̀ tábìí kan tábìí kejì náà tún ké lọ́dọ̀ tábìí kẹta tábìí kẹta ni wọ́n ké látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu torí pé Yahya òun ké látọ̀dọ̀ Muhammad ké látọ̀dọ̀ Alqama ló wá ké látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ìmọ̀ alákọ̀ọ́kọ́ nù ìmẹ̀lẹ́ kejì Ibn Rajab al-Hanbali alayhi rahmatullah ani hadha al-hadith bi hadith darita ki hadith Umar tafarrada bi riwayatihi Yahya ibn Sa'id al-Ansari ani Yahya ibn Sa'id al-Ansari ló dàgbà wá an Muhammad ibn Ibrahim Taymi an Alqama ibn Abi Waqqas an Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu jama Alqama òun ló ké látọ̀dọ̀ Umar Muhammad ibn Ibrahim At-Taymi alayhi rahmatullah aw radiyallahu anhu òun ké látọ̀dọ̀ Alqama Yahya ibn Sa'id al-Ansari òun ké látọ̀dọ̀ Muhammad ibn Ibrahim àtọ̀dọ̀ Yahya ibn Sa'id òun ní àwọn èèyàn tó pọ̀ tí wá gbà wá gbàtí Ibn Rajab bó mọ̀ sọ ó ní thumma rawahu 'an al-Ansari al-khalq al-kathir wal-jamm al-ghafir faqil rawahu 'anhu akthar min 100 rawin pé ẹni tó gbà látọ̀dọ̀ Yahya ibn Sa'id al-Ansari nìkan wọ́n lé ní 200 ọmọkéw tó kí látọ̀dọ̀ Yahya ibn Sa'id waqil rawahu anhu 700 rawi ó láwọn gan ní sọ pé bí 700 students ló kí látọ̀dọ̀ Yahya ibn Sa'id al-Ansari alayhi rahmatullah jama tabawuru àdífì ilé èèyàn kan ló lálàáfíà kó gbà látọ̀dọ̀ Ànábì èèyàn Umar bin Khattab èèyàn kan ló lálàáfíà ìpòkọ látọ̀dọ̀ Umar which is Alqama èèyàn kan ló kọ látọ̀dọ̀ Alqama is Muhammad ibn Ibrahim At-Taymi èèyàn kan ló kọ látọ̀dọ̀ tiẹ̀ náà tí ṣe Yahya ibn Sa'id al-Ansari tó ń ti bẹ́ẹ̀ ṣe bá dìtẹ̀ òun ní bẹ lẹ́nu gbogbo wa a mọ́ nítorí pé ó fẹ́ kóyè méjì sáwọn èèyàn lẹ́mí lórí àdíthì Ummi Salama ó jẹ́ kó máa pariwo pé èèyàn kan náà ni ó èèyàn Sa'id ibn Musayyab ní apadà wá discover pé irọ́ gan náà tó lọ ń pa jẹ́mọ́ yíò jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìkẹ́lẹ̀ kejì ọlọ́kú ṣàánú wa o ọlọ́kú là wa o ó sì mọ́ jẹ́ kí ìmọ̀ mọ́jì ó dàrú ṣùgbọ́n káwọn ẹni lọ rí mọ̀ pé kò sí báwọn ò bá àti fẹ́ dàrú tó wallahi kò ní dàrú ó ní
wọ́n parọ́ hadith yẹn mọ́ Ummu Salama ni ìgbà tó wá fẹ́ tú kéwú débẹ̀ tó fẹ́ tú kéwú débi pé wọ́n parọ́ rẹ̀ ni ó ní nítorí pé hadith yẹn mawqufu ni ó wá ń ké débi pé mawqufun ala Ummi Salama ó ní gbà tí ó tú ní ó ní wọ́n gbé lórí Ummu Salama ni kìí ṣe Ummu Salama ló sọ subhanallah wọ́n gbé lórí ó tú wà mawqufun ala òun wá tú sí pé wọ́n gbé lórí Ummu Salama wọ́n gbé lórí ẹ̀ mawqufun ala ṣẹ́mọ́ tó dàrú bẹ̀ ní pé mawqufu lọ́dọ̀ àwọn oní hadith kí ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́bọ̀ ṣàánú aláwùjọ wa yóò ó dẹ̀ fi ń kílèmù pé àtàrà bẹ́ẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ dọ́gbọ́n parọ́ rẹ̀ mọ́ ẹni tó ṣẹ̀mí lásìkò ànábì ni àdífì yóò dọ́dọ̀ ẹni tó ṣẹ̀mí lásìkò ànábì subhanallah meanwhile ọ̀rọ̀ tó jìnà sí mọ̀ nírú ọ̀rọ̀ yìí ṣe rí bí lọ́rọ̀ yìí sì ti ń bọ̀ irú ọ̀rọ̀ yìí náà ó ti wáyé rí o táà sì máa ń sọ àwọn ènìyàn dákun ẹ lọ rí kẹ́kọ̀ọ́ ìmọ̀ kẹ́ tó máa dá sọ́rọ̀ ìmọ̀ odò ìmọ̀ fẹ́ kọjá téèyàn kan máa ń kán lù kìí ṣe kẹ́ẹ̀kan wọn pé ẹ̀kan kọ́ lárúbáwá kẹ́ẹ̀fẹ́ máa fi dá sọ́rọ̀ hadith ṣẹ́gbẹ́jọ́ tí kàwé náà ti bẹ̀rẹ̀ títí ń tú al-hadith al-marfu' hadith ìta gbéga ṣẹ́gbẹ́jọ́ tí yóò ti tú al-marfu' sí ìta gbéga tẹ́lẹ̀ iná bá túmọ̀ òkú fún àlá sí gbangbélé lórí jẹ́ pé èèyàn ní sèmọ̀ púpọ̀ èyí ó máa rí pé egbò ní ń tọ́ kínú egbò ní ń tọ̀ náà àyìmọ̀kan wọ́n ń gorí ara wọn inna lillahi wa inna ilayhi raji'un ṣùgbọ́n mawqufun ala Ummi Salama ó ní wọ́n gbé lé lórí ní òun kọ́ ló sọ subhanallah lọ́nà àfún ní hadith ọ̀tọ̀ ni al-marfu' èyí àdúgbò ìṣúdá ọ̀tọ̀ ni al-hadithul marfu' ọ̀tọ̀ ni al-hadithul mawquf ọ̀tọ̀ ni al-hadithul maqtu' àwọn nǹkan yìí terminology ni lọ́dọ̀ àwọn àfún ní hadith istilahatu ni tó ní tí ń tọ́kalé lórí tá bá sọ pé hadith yìí marfu'un wọ́n gbé ga kàwú wọ́n ṣe gíní wọ́n gbé ga ara hadith tán gbé ga lọ́bú kájẹ̀ lọ́wọ́ bẹ́ tú pé marfu' táwọn ní hadith ma ń pè ó pé ìtumọ̀ rẹ̀ ni pé hadith tán náà sábà sọ́dọ̀ ànábì kò bá mọ̀ dáa kò bá mọ̀ ṣe gíní jọmọ́ kò bá mọ̀ dáa kò bá sì fi ní lọ́kàn balẹ̀ àmọ́ ìmọ̀ tú lógà lásán oníjẹ́kẹ́ lè ríbi yanjú ẹ̀ marfu'u ní pé hadithi yìí wọ́n wá díẹ̀ títí ó dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìran méjì sí ní marfu'u ó lè jẹ́ marfu'u lafdhan marfu'u pé marfu'u eléyìí ọ̀nà sábà rẹ̀ ó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam yẹn kí marfu'u hukman ma'adira marfu'u hukman ní pé kìí ṣe pó dọ́dọ̀ annabi pẹ̀lú gbólóhùn pẹ́ ní tó ṣe ríwáyà rẹ̀ wá náà sábà rẹ̀ sọ́dọ̀ annabi ọ̀dọ̀ sàábé náà ló dé àmọ́gbàtà wo irú ọ̀rọ̀ yìí sàábé yìí ò ní gbọ́ àwọn àfóòmọ́ ní eléyìí marfu'un hukman gbọ́yí tó jẹ́ marfu' haqiqatan ní tán lámọ́lẹ̀ tán ló lágúdù ẹ̀ lọ́dọ̀ annabi wa Muhammad sallallahu alaihi wasallam marfu'un ṣe ní al-hadithul mawquf ìtumọ̀ al-hadithul mawquf ní pé kìí ṣe wọ́n gbé lé lórí ìtumọ̀ al-hadithul mawquf ní pé àdífì yíó ìgbà tó wà lọ́wọ́ àbọ̀ mawqufun ala Aisha a rí pé ọ̀rọ̀ yìí gbogbo lágbájá gbọ́lọ́dún lágbájá ọ̀dọ̀ ẹni tó pín sí ni Aisha kò dọ́dọ̀ ànábì ní sọ pé mawqufun ala Aisha wọ́n fi parọ́ mọ́ Aisha ìtumọ̀ rẹ̀ ni pé Aisha gangan ló sọ pàmọ́ wọn kìí ṣe marfu'u hukman haqiqa èyí sí marfu'u haqiqa so ìjẹ́ marfu'u tí ẹ marfu'u ìjẹ́ kíní tí ẹ ní kíní mawquf so mawquf ní pé ìwádìí rẹ̀ kò kọjọ́ ọ̀dọ̀ sàábé so tó bá ní mawqufun ala
Ummi Salama ìyẹn ni kígbà tá wádìí àdífì yẹn lọ tá wádìí rẹ̀ bọ̀ ọ̀dọ̀ ẹni tó dé sí ọ̀tọ̀ ló parí sí lọ́dọ̀ ta ni Ummi Salama radiyallahu anha tó wá ní mawqufun ala Abi Hurairah wọ́n àfi parọ́ má Abu Hurairah ìyẹn ni pàdífì yẹn gbà tá wádìí ẹ̀ lọ tá wádìí ẹ̀ bọ̀ ọ̀dọ̀ ẹni ó dé ní kíni Abu Hurairah ọ̀rọ̀ Abu Hurairah ni káti ẹ̀ lọ́wọ́ bẹ́ túnmọ̀ kúfù tó bá pàdé mọ́ ni wọ́n fi parọ́ mọ́ Ummu Salama ní ọ̀rọ̀ yìí o ọ̀dọ̀ ẹni tó dé ojú ọ̀dọ̀ Ummu Salama lọ kí lọ parọ́ fáwọn èèyàn sí àmìlẹ̀ yìí rọ́kọ́lọ́ fẹ́ pa ń bẹ́ kò kàn yí ọ ní àrísí ẹmọ yìí tí ò bá sì yí èèyàn kò lókọ méjì kí ni ó ṣe kò yí èèyàn náà ni so tí ò bá yí èèyàn yóò wá fasalu ahla dhikri in kuntum la ta'lamun ṣe wá rí àdífì yìí in tó ń bí mọ̀kúfù ò ṣe mọ̀kúfù rẹ̀ túrùkùtà dífì ní bá wá ó pọ̀ tẹ́ ìpájọ́ kọ́ yẹjú ẹlẹ́kan pé irọ́ èyí tó pa pé ó Sa'id ibn Musayyib nìkan ni irọ́ nìyàn ṣe wá rí tọ̀rí kù Sa'id ibn Musayyib gan fún rẹ̀ láwọn ọ̀nà tá fi trace ọ̀nà Sa'id ibn Musayyib kìí ṣe ọ̀nà kan kìí ṣe méjì kìí ṣe márùn kìí ṣe mẹ́jọ kìí ṣe mẹ́wàá lẹ́fi trace ọ̀nà tá ní lọ́rọ̀ Sa'id ibn al-Musayyib radiyallahu anhu so kí ni àwọn eléyìí ó kàn wá jòkó kalẹ̀ tẹ́kàn máa fẹ́ mọ́ dojú mímọ̀ rú tí wọ́n dáwọn túrùkù hadith bí ọgbọ̀ yìí tó lọ sọ́dọ̀ Sa'id ibn Musayyib àbí tó lọ sọ́dọ̀ Abu Salama àbí tó lọ sọ́dọ̀ imra'atin an Ummi Salama tí ó gbé yìí náà imra'ati umma ṣe dákọ rẹ̀ ẹwọ̀n kó ti ní ìṣùnù ayébẹ̀kọ́ kí lálàyé rẹ̀ gbogbo ẹ̀ láwọn afáàtì àlàyé nù tíra tàbá ní àmọ́wọ́ yìí ó lè mọ́ iye ọ̀pọ̀lọpọ̀ wa mọ́ èyí dájú sọ igẹ̀lómí tí wọ́n pé kí lẹ fẹ́ sọ gangan tẹ́gbogbo dáṣọ́ lè mọ́ ti yẹ́lómí báyìí torí kí bí táwọn ènìyàn ti wọnú ẹ̀ inú ọ̀rọ̀ ìmọ̀ náà wọnú ẹ̀ lọ torí pé wọ́n sì fẹ́ parọ́ nù so ìyàn àwọn túrùkù yìí àtàwọn àṣà nílùú yìí èyí tó jẹ́ mọ́ òkú fà ń bẹnú ẹ̀ èyí sì ti ń jẹ́ mọ́ òfú àná ṣe kí ni ń bẹnú ẹ̀ ìjọ nígbà tí wọ́n wádìí rẹ̀ lọ wádìí rẹ̀ bọ̀ gbogbo ẹni tó lóun gbọ́ tó fi dọ́dọ̀ Ummu Salama òun ò sọ pó dọ́dọ̀ ànábì so àwọn míì ń bẹnú àwọn tán gbà wá àwọn ò sọ pó dọ́dọ̀ ànábì rìwáyà tí wọn òun yóò máa jẹ́ mawqufa àwọn ẹlòmíì inú àwọn tí wọ́n ké àwọn ké títí àwọn rí bí gbọ́ káńgbàtà gbọ́ lẹ́nu Ummu Salama kódà Ummu Salama sọ fún wa kó ń gbọ́ lẹ́nu ànábì èyí ò ní ó máa jẹ́ riwayatun marfu'a so ìwájẹ́ marfu'a lẹ́gbẹ́ kan ìjẹ́ mawqufa lẹ́gbẹ́ kan àwọn àfọ́ní àdífì wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní dásí onímọ̀ bí ọ̀rọ̀ al-allamatu Daraqutni alayhi rahmatullah so èyí tí yíò fi wá farabalẹ̀ tí ó wá wo pé kí lálàyé tí ń bẹ di ọ̀rọ̀ yìí gan kí yàn bá lè mọ́ ṣàbòsí fọ́rọ̀ ìmọ̀ ṣe bí kò bá sì yanjú ẹ̀ ọlọ́run abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzihi wa fadlihi kọ́lọ̀ mọ́ ṣàánú wa o kó sì ìṣàlékún àgbọ́yé fún wa o kó sì má jẹ́ kí ọ̀rọ̀ kó má ṣe kó dàrú mọ́ wa lọ́wọ́ ṣẹwárí àwọn alfa tí wọ́n ti wá lọ wọ́n wá ní tó pọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àmọ́ kí n tó lọ bí ọ̀rọ̀ wọn al-Imam Malik alayhi rahmatullah ọkùnrin yìí kó ti ọ̀rọ̀ wọn ó ní kẹtùmọ̀ wo wọ́n sàbí ti ọ̀rọ̀ sọ́dọ̀ Maliki pé Maliki dẹ̀ sọ pé òun mọ ọ̀rọ̀ nìrí ayúbẹ̀kọ́ ní tó ń pa irọ́ kàátàn tí wọ́n bọ́rọ̀ ní tiwa Imran ibn Anas ohun gẹ̀gẹ̀lẹ̀ ẹni tó bèèrè ọmọ kí o mọ́ Maliki tó bèèrè ọmọ Maliki rẹ̀ ó bèèrè lọ́wọ́ Imam Malik alayhi rahmatullah nípa hadith Ummi Salama tó ní ká má gẹrun ká má farun ká má sí gbogbo ẹ̀yìn kí lẹ lè sọ ń pa ẹ̀ Imam Malik bá ní laysa min hadithi hadithi yẹn kìí ṣe hadithi tèmi ọ̀rọ̀ tó sọ náà rí ilé ìwà kà níbẹ̀ ó ní ẹwọ́ wọ́n sì ní Málìkì ló gbà wá á sì ti sàbíjẹ̀ sọ́dọ̀ Málìkì kọ́l ẹgbà tó wá sọ báwọn fakultu li julasa'ihi Imran ibn Anas wà lóun wá ń sọ fáwọn ọmọ táwọn ma ń jòkó ti Imam Málìkì ẹwà hadithi tí Imam Málìkì ma ń sọ pé kìí ṣe hadithi ohun èyí faqad rawahu anhu
Shu'ba mọ̀ ló gba àdífì lọ́dọ̀ Málìkì ṣẹ́wọ́n Shu'ba táwọn Shu'ba ibn al-Hajjaj àgbà bí mọ́ Málìkì ṣe jẹ́ àgbààfà náà ní Shu'ba tí ó pé ipò tí Imam Málìkì wà ó ní Shu'ba wà a lè jura wọn lọ́jọ́ orí àmá ipò àkọrọ̀nù làwọn àfáà mọ́ tó wọ́n sí pé àdífì Shu'ba ló mọ̀ gbọ́ lẹ́nu Málìkì ike àgbààfà Shu'ba wà mọ́ parọ́ mọ́ Málìkì ni wa haddatha an kódà gbà tí Shu'ba náà mọ́ ké fáwọn èèyàn òun náà ń nà sábà rẹ̀ sọ́dọ̀ Imam Málìkì ọ̀dọ̀ ẹ̀ ló ti gbọ́ wọ́n wá yaqulu laysa min hadithi ṣùgbọ́n Imam Málìkì ládọ́dọ̀ rẹ̀ lẹ́nìí ní sọ pé kìí ṣe hadithi tó ń gbogbo bí lọkùnrin wò kárí o faqalu li Imran ibn Anas tó lọ rí bèèrè lọ́wọ́ Málìkì tó sì wọ́n padà ń di pé Málìkì lóhun èyí hadithi òun táwọn ọmọ Málìkì ń dá lóhun pé tó ń bí àwọn Málìkì bí a Shu'ba ló mọ̀ ké pé àfáàyìn ọ̀nà àfáàyìn ò ti gbọ́ àfáà ní mọ̀ sọ pé àwọn òmọ́ ń parẹ̀ yìí àwọn tó wà mọ́ ń jòkó ti Imam Málìkì àwọn wọ́n sọ fún pé innahu idha lam ya'khudh bil hadith faqala fihi laysa min hadithi innahu idha lam ya'khudh bil hadith pé njọ́ tí àdífì kan bá mú ìdájọ́ wá tí ìdájọ́ àdífì yẹn ò bá wá tẹ́ Imam Málìkì lọ́rùn látara kí àdífì míì náà tó wá tó mú ìdájọ́ míì wá ẹni qala fihi ẹni tí Imam Málìkì máa ń sọnù pé laysa min hadithi kìí ṣe lára pé kìí ṣe pé kò mọ hadithi ń kọ́ kìí ṣe pé kò kọ́yàn ní hadithi ń kọ́ ìtumọ̀ ẹgbẹ́ ìdájọ́ tàdífì yẹn mú wáyìí hadithi míì náà tún mú ìdájọ́ míì wá ìdájọ́ míì ní mo gbé ara lé kìí ṣe pé túmọ̀ rẹ̀ ni pé wọ́n parọ́ rẹ̀ mọ́ Imam Málìkì Imam Málìkì náà ló kọ́ ọ náà ni oníṣòwò gbọ́ lẹ́nu rẹ̀ àmọ́ yìí tí Shu'ba gbọ́ lẹ́nu ẹ̀ Shu'ba gbà lẹ́nu rẹ̀ marfu'an àwọn ẹ̀mí ìtẹ́gbà lọ́dọ̀ Málìkì tọ́jọ́ ọmọ kéwù rẹ̀ direct Shu'ba àkùrọ́nù jọ ni wọ́n táwọn yìí jọ ọmọ lé kéwù àwọn gbà wá ní mawqufan ẹ dákun jàmá mùsùlùmí ṣerú àwọn ọ̀rọ̀ báyìí tó yẹ kéèyàn máa mú láàbọ̀ kẹ́ máa wá gé kí ló ní tẹ́yìn wá mọ́ jàbò sí kí ẹ fẹ́ sọ̀rọ̀ ìmọ̀ ẹ mọ̀ wá gé láàbọ̀ ẹ ka apá kan ẹ mọ̀ gbé apá kan bẹ̀ kalẹ̀ nítorí pé sáà fẹ́ pa irọ́ tí wọ́n ráwọn fún ní hadith tẹ́ bá ń gbọ́ hadith lágbájá ń gbà mí kò sínú hadith lágbájá ká tún yanjú bẹ̀ ń délẹ̀ o ẹni ráwọn fún ní hadith wọn ni pé hadith kìí ṣe hadith Shu'ba hadith kìí ṣe hadith Málìkì another thing mo fẹ́ gbé wọlé yẹn o lálàyé mọ̀ mi ṣe rí ìtumọ̀ rẹ̀ rí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ ni pé ọ̀rọ̀ yẹn ò kìí sọ̀rọ̀ ànábì o jẹ́mọ̀ ìgbọ́ kìí ṣe ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ní pọ́rọ̀ yẹn ò kìí ṣe ọ̀rọ̀ ànábì o ìtumọ̀ rẹ̀ ni pé a rìwáyà yìí lágbájá kọ́ ló ní rìwáyà yìí ìgbéyà àlèwò látara àwọn sánàdì tẹ́ sọ yìí àwọn eléyìí ò kéwú lọ́dọ̀ rẹ̀ àbí àdífì yìí irọ́ Málìkì kọ́ lóní ìmí ma ń jẹ́ pé sàábé tó ní àdífì ní ó lè má jẹ ọmọ lú rẹ̀ pé àdífì yóò lè jẹ́ àdífì Málìkì o Málìkì Madina lámọ́ sí ẹni tẹ́ ń dákọ̀ yìí báyìí ló wà á gbọ́ pé Málìkì lọ àdúgbò báyìí rí àwọn tí ma ń ṣẹlẹ̀ táwọn afáfimọ́ sọ orú bá ń gbà mí so kò túnmọ̀ sí pé wọ́n ti ṣe ìtọ́lù àdífì yẹn gẹ́gẹ́ tó lè jẹ́ pé kìí ṣe àdífì tí ẹ kó jẹ́ àdífì ẹlòmí tó jẹ́ ọ̀tẹ́ bá wá tí sánàdù tí ẹ ó lè wà lálàáfíà àmọ́ àwùjọ wa lẹ̀ Yorùbá àfikọ́nà kó ṣàánú wa ọ̀ àti bára wa láwùjọ yìí náà àti ti bára wa nù ẹwà dé àdífì Aisha radiyallahu anha tó ń wá ní àdífì Aisha ló pé àdífì Ummi Salama nírọ́ wọ́n yìí sọ̀rọ̀ mọ́ báwọn hadithi kan ìpè kan nírọ́ tí méjèèjì bá ti ní àlàáfíà tẹ bá wádìí hadith tó lálàáfíà tẹ tún wádìí hadith mìíràn tó náà ṣe tó náà lálàáfíà ẹ má sọ pé eléyìí wá pèlé ìnirọ̀ irọ́ kí ní kan bẹ táwọn àfáà máa ń wí ẹ máa ń pè ní at-ta'arud al-madha at-ta'arud ìmọ̀ ń ṣẹlẹ̀ láàrin ayé al-Qur'an ìmọ̀ ń ṣẹlẹ̀ láàrin hadith an-nabi sallallahu alaihi wasallam ìyún ni pé ẹ lè rí àyà kan kó sọ̀rọ̀ báyìí àyà kan tó sọ̀rọ̀ báyìí tẹ́yìn bá wá lọ ń fojú ọkàn wò ẹ̀kan ni àyà méjèèjì mọ̀ tí ń forí gbá ara wọn ìyún náà ń pè ní at-ta'arud
tààrùdù yẹn ọ̀ọ́kánlẹ̀ ń wò ẹ̀wà díìsì nìdélẹ̀ ọ̀ọ́kánlẹ̀ ń wò ẹ̀wà àyà nìdélẹ̀ bóyá tẹ́ bá wo àyà nìdélẹ̀ ẹ padà rí pé ó kàn fẹ́ jọ pọ́n takora wọn ni o wọ́n ṣe kí ni jama wọ́n takora wọn ẹ lè wo àyà méjì ká àyà yìí ìtẹ́lẹ̀ yìí sọ lélẹ́yìí ìtẹ́lẹ̀ yìí náà sì sọ ní kíni ó lélẹ́yìí pé so méjèèjì kò sí ìtò takọ ara wọn nínú àwọn méjèèjì lẹ́ padà rí pé hadithi tó ṣe lò ní wọn bẹ́ẹ̀ náà ni àyà Qur'an irú ẹ̀wà nínú hadithi báyìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi hadithi tí ó bí sálámà ó ní tí ọjọ́ mẹ́wàá bá ti tó ayé ẹ̀kọ́ tí mẹ́wàá àkọ́kọ́ bá ti wọlé tẹ́nìkọ̀ kan ní ilẹ̀ ń gbèrò àti pẹran ẹ gbọ́dọ̀ mú nínú orí yín ẹ má mú kankan lára yín ẹ má gé kankan kúrò lára yín àdìwájà àdìfì ó lálàáfíà kódà nù rọ́tọ́kùnrin tó pa ó ládìfì yẹn gbé àdìfì Ummi Salama àdìfì yẹn Imam Muslim ló gbà wá Imam Muslim nìkan ládùúgbò àwọn fúnlẹ̀ àdìfì tán gbà wá bẹ́yà kí gbà wá Abu Awana gbà wá nù tíra Abu Awana inú mo ṣe kúrò jù ó wà nù tíra ìmọ̀ yẹn wà fún ní hadith ó wà ní Sunan Darimi ó wà ní Musnad Imam Ahmad ó pọ̀ ní tíra wà fún ní hadith àmọ́ nítorí àbòsí àti ìjàmbá ìmọ̀ àti pé mo sáà fẹ́ gbé tuntun wá a sáà gbọ́dọ̀ takò kìíní hadithi Ummi Salama radiyallahu anha tó wá àdírẹ́sì pé mọ́mùnù kankan hadithi Aisha radiyallahu anha wá àdírẹ́sì pé bá náà ìgbà mọ̀ ti mẹ́ran lé àkàlẹ̀ báyìí nǹkankan ó máa jẹ́ èèwọ̀ fún nǹkankan yìí máa jẹ́ èèwọ̀ fún nínú tọ́lọ́wọ́ bá ti ṣe lẹ́tọ̀ọ́ ṣẹ́sọ̀ pé ẹ̀tọ́ ni ká gẹrun ayẹ́ pé káwá láà ní gẹrun mọ́ ẹ̀tọ́ ni kò ní déèwọ̀ ká fábíyá káwá láà ní farabíyá mọ́ kò ní di gíní kò ní di èèwọ̀ hadith yẹn lọ́ọ̀kan tààrùdù ṣẹlẹ̀ àbí tààrùdù ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tí tààrùdù bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ àtakòkọ́ làkọ́kọ́ máa ń ṣe fún kankan nù méjèèjì ẹnìkan náà wà fà náà fún ní hadith ọ̀rọ̀ yìí bẹ́nu at-Tamhid tí Ibn Abdul Barr al-Imam Ahmad ibn Hanbal rahimahullah hadith Imam Ahmad gbà tí wọn ó ní hadith Ummi Salama wọn àwọn ọmọ lò àwọn ń sọ̀rọ̀ yẹn pé Imam Ahmad tẹ́nìkan bá wá fẹ́ pẹran àmì ẹlòmí ló fẹ́ pẹran ẹni tí ó pẹran ṣé kóhun náà kó mọ̀ fárun rẹ̀ mọ́mọ̀ àwọn ìrọ̀ tí ó bá ti pẹ́ran ìrọ̀ ó ní torí pé tó sọ ní pé idha arada ahadukum an yudahi ó wà nítọ̀ ọ̀rọ̀ yìí wọ́n wá lọ bá Abdurrahman ibn Mahdi wọ́n wá sọ àdífẹ́ Aisha mọ̀ sọ báyìí àdífẹ́ Ummi Salama náà wà báyìí bóò láti ṣe Abdurrahman ibn Mahdi ó bá dákẹ́ lọ wọ̀lọ̀mí àti ìjọwà kò wá mẹ́sì kankan wá ó dákẹ́ lọ àdíjì di mélòó ó ti di méjì tí wájọ́ pé kínú ó fò nígbà ara wọn àwọn táwọn wí àwọn àgbà afá ànífà ní ìtàwọn ilé ńláyàkáyà yìí ó wá wùlọ wá dákẹ́ lọ wọ́n wá sọ̀rọ̀ ní fún Yahya ibn Sa'id hadithi yìí báyìí hadithi Aisha rí hadithi Ummi Salama rí bóò láti fẹ́ ṣe Yahya ibn Sa'id ló wá dáhùn ó ní mọ́dàmú ara yìí dhaka lahu wajh ṣọ́lá hadithi alákọ̀ọ́kọ́ ó ní tí ń sọ wa hadha lahu wajh hadithi ẹlẹ́kejì náà ó náà ní kí ni jama ó ní tí ń sọ ìyẹn ni pé àwọn ilé yìí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn àǹfààní wọ́n mọ̀ pọ́rọ̀ ànábì lélẹ́yìí ọ̀rọ̀ ànábì lélẹ́yìí náà a gbọ́dọ̀ tako ilé yìí ká fi gbẹ́ ilé yìí dànù a gbọ́dọ̀ gbẹ́ ilé yìí náà dànù ká fi tako ilé yìí méjèèjì la gbọ́dọ̀ lò ìtò wá kù ní pé àgbọ́yé wo là wá fi lò ó ẹ̀wọ̀nú al-Qur'an àwọn ọ̀tá Islam nígbà àwọn wọnú Qur'an lọ ọlọ́mọ àyà kan wá ìbàdàn ti ní innaka la tahdi man ahbabt eré ànábì
la tahdi ọ lè fi yẹn mọ̀nà man ahababt ẹni tó bá fẹ́ ọ lè fi mọ̀nà gbàtó débi kan ó ní ànábì innaka la tahdi ila siratil mustaqim ìrẹ́ ànábì ọ ń fi àwọn èèyàn mọ̀nà sójú ọ̀nà tó tọ́ ilé sọ pé kò lè ṣe gínú kò lè fi yẹn mọ̀nà fún rẹ̀ níbi ó tún ní onífà àwọn èèyàn mọ̀nà sójú ọ̀nà tí àgbà táwọn ọ̀tá rí irú àgbọ́yé tí ó tó nǹkan táwọn ilé ìgbé kì yí làwọn náà ń gbé kì pé tí a dínkù láàrin wọn tán sọ olóhun náà ti ń forí gbá ara wọn meanwhile ọ̀rọ̀ tó clear tó yẹjú innaka la tahdi man ahbabta ọ lè fi yẹn mọ̀nà tálùkùrá ní wíńbẹ̀ ní pé kọ́ change mind èèyàn kó sì gba ìmọ̀nà ìyóò là ń pè ní hidayatu tawfiq àkọlé wáyé látọwọ́ rẹ̀ ẹni tó ti yàkìfẹ́ ní pẹ́mílẹ́ kó kàn dédé di mùsùlùmí láti inú ọkàn rẹ̀ wá ìwọ kọ́ lọ ń yí ọkàn àwọn èèyàn padà ọwọ́ èmi Ọlọ́run ní ìṣe gíní ní yóò wá àmọ́ ọ ń fìyàn mọ̀nà sójú ọ̀nà tó tọ́ ó ní pé kìí ṣe ìfi ní mọ̀nà pọ̀ ń fi ọkàn wọn kọ́ hidayatu irshad ọ ń ṣàlàyé ọ̀rọ̀ ìmọ̀ fún wọn pé báyìí ni ó báyìí ni ó báyìí ni ó kí ló ń ṣe ọ ń tọ́ wọn sọ́nà so ọ lè tọ́yàn sọ́nà ni ọ lè fìyàn mọ́ ọ̀nà so níbi pé ìwà gbólóhùn kan náà ní méjèèjì gbólóhùn tàhàdí látàhàdí o náà ni innaka látàhàdí innaka látàhàdí mo rò pé yíba ìjọ mọ́ ṣùgbọ́n gbólóhùn méjèèjì bàbá tún bí gbé léyìí eré anábì ọ lè fìyàn mọ̀nà ìyẹn ni gbọ́ lè fìyàn mọ̀nà kọ́ yí lọ́kàn padà Ọlọ́run ni mọ̀ ń ṣàmì ẹ̀ tó bá wù ọ ń fìyàn mọ̀nà tẹ́lẹ̀ yìí ni pé ọ ń tọ́ka ojú ọ̀nà pé ọ̀nà rẹ̀ o ẹni tọ́lọ́run bá wá fẹ́ kó tọ́ yóò ṣe kíni yóò tọ́ ẹni tọ́lọ́run bá sì ní kò ní gbà yóò ṣe kíni kò ní gbà jàmáà àyà méjèèjì ń ta ṣe ń bẹ̀rù náà ń pè ní aljamor almada aljamor tí orú ẹ bá ti ṣẹlẹ̀ nínú àyà Kùránì méjì ni nínú hadithi ni in tá a mọ́ ń sáré ẹ̀ ní pé aljamor pé ọ̀rọ̀ méjèèjì bó láti wá tú méjèèjì tí méjèèjì ó fi wá ní ìtumọ̀ tá a fẹ́ àmọ́ tó bá ti di pé àwa ò eléyìí ìrọ̀ mọ́ pè kankan nírọ́ lópin ìgbà tí méjèèjì bá ti ń ṣe pé ńgbà tẹ́ wádìí ẹ̀ ó dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tá ti wádìí ọ̀rọ̀ méjèèjì pé ó dọ́dọ̀ ànábì káàtì ẹ̀ níwọ̀n bá fẹ́ gbà pé àdíjì tí ó mú sálámọ́ mọ̀ òkú fòní lọ́dọ̀ tí ẹ o ẹgbẹ́ gbogbo ìwádìí rẹ̀ orí ta ló dúró sí bí wọ́n ti tú wọ́n gbé lórí Ummu Salama wọ́n gbé lórí Ummu Salama ibi ó pín sí lọ́dọ̀ Ummu Salama tó bá sọ yìí náà ní pé Ummu Salama náà ló kùrọ́ ọdí ṣe kí ni jama ọdí pé ló kùrọ́ torí tó sọ irú ìdájọ́ tó mú wa náà wò pé ìdájọ́ yìí bóò ló ti jẹ́ bóò ní Ummu Salama náà ti mọ̀ ọ̀nà wo ló gbà dọ́dọ̀ títí wọn ṣe ìṣèhádù rẹ̀ lọ́pẹ́ ni àbíbò lọ sí bẹ́ẹ̀ pé ọwọ́ excuse fún ní ọ̀ ní pé Ummu Salama náà ló kùrọ́ a tó ń bọ́sí awárí náà fún ní àdífẹ̀ tán wá gbà pé ó lálàáfíà marfu'an yẹn ni ká tí Muslim ṣe alayhi rahmatullah nínú Sahih Muslim kí wọ́n ló kù tá sí àlàyé tó kù tọ́ sí ojú pé àdífẹ̀ méjèèjì láti wá rí bóò láti wá bẹ́ẹ̀ ṣe torí ìgbà tí wọ́n ní Ummu Salama nìkan ló gbà yíò wá ẹ̀dàkù tí Aisha tó ń lò ń kọ́ tẹ̀bọ́ ń lo ti Aisha náà bóòdì yíò ti jẹ́ ìyàwó ànábì ní Aisha radiyallahu anha ìyàwó ànábì náà ní Ummu Salama radiyallahu anha àwọn méjèèjì sí kò sẹ́ni tí ma ń parọ́ bá ànábì nínú àwọn méjèèjì náà sì sàbí tí ẹ̀ sọ́dọ̀ ànábì ìdókùn ní ká gbà pé Aisha tó sọ tó sọ kò parọ́ èyí tá Aisha rí olóṣe gínú òun ló sọ Ummu Salama tó náà jí sọ tó sọ kò parọ́ èyí tí Ummu Salama náà rí ní kíni òun ló sọ bóò làwó ti wá gbàgbọ́ yẹ̀rù ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn afáwà mọ́ ṣàlàyé kìíní kan bí irú ọ̀rọ̀ báyìí tẹ́bá rí táà náà bí ṣe kìíní kan léèwọ̀ ó padà wá ṣe nǹkan náà abẹ́gbàrà pọ́ pé opposite nǹkan náà ló ṣe níbi tó sọ fún wa níbi ọ̀rọ̀ tí Ummu Salama ni pé kẹ́lẹ̀ ẹ̀kan mọ̀ múnú rẹ̀ àwa níbi ọ̀rọ̀ yánlá Aisha pé irú ànábì ò ṣe bẹ́ẹ̀ àwọn afáà mọ́ mú kìíní kan wọ́n ní nǹkan ń já sí pé
Ànábì kórìíra rẹ̀ ní karahatan tanzihiyya ipe ó kórìíra ká ṣe bẹ́ẹ̀ ni kìí ṣe pé ó ṣe ní èèwọ̀ torí ká ní èèwọ̀ ni kò ní dédìí ẹ̀ èyí tó padà mú dédìí rẹ̀ yẹn ó ń sọ fún wa ní pé kìí ṣe pé kéyìn ó mọ̀ débẹ̀ rárá o àmọ́ tẹ́ ẹ bá lè jìnnà sí ló dáa àwọn afáàmọ́ sọ ẹ̀bí rọrọ̀ báyìí ìmí àwọn mí ó sì rò pé àgbọ́yé tẹ́lẹ̀ yìí ní ọ̀tọ̀ ní changiliti àgbọ́yé tẹ́lẹ̀ yìí náà ní ọ̀tọ̀ ní changiliti aláwọn tọ́lẹ̀ àdífi ti Aisha àgbọ́yé tí ń bẹ lórí tiẹ̀ ó dádú lọ́tọ̀ ó dádú ó ti ń àdírẹ́sì pé nǹkan kan ò jẹ́ èèwọ̀ fún bóyá ká súnmọ́ ìyàwó wa bóyá ká ṣàwọn ìgbésẹ̀ kan láwọn tó jáwọn eléwọ̀ fún alálàájì tó wà nínú aṣọ àràmí pé kìí ṣe bí irú ká fárun orí àbí ká fá irun abẹ́ àtàrà bẹ́ẹ̀ àwọn gbà pé haramu pọ́nbélé oníkéyàn mọ́ fáwọn gbọ́rùn yìí irú nǹkan báwọn sí pọ̀ tó gbà náà bí lè sọ pé nǹkan báyìí wọ́n ni ẹlì wá rí kó ṣe opposite ẹ̀ àlàyé lẹ́sọ̀ wọ́n ni libayanil jawaz iye o máa yẹ pé ayẹpẹ́ sí ṣe nǹkan ní karahatan tanzihiyya makruh ní kìí ṣe ní haram gbogbo àwọn ọ̀rọ̀ ìmọ̀ tó jìndò báyìí ẹkàn mọ́ fi dẹ́ ẹjọ́ rẹ̀ fi dọ̀rọ̀ rú fáwọn èèyàn ẹ wá jẹ́ mú kíní kan wá gbogbo wa náà nílùú ọ̀rọ̀ báhùn lára nínú ṣe ti wá gan irú ẹ̀pọ̀ lápòjú rẹ̀ bàbá tó nílé tó wá sọ fún gbogbo àwọn ọmọ rẹ̀ inú tọ́ílẹ̀tì yẹn ẹnìkan kan ò gbọ́dọ̀ wọ́bẹ̀ o tí ó fi dalẹ̀ inú tọ́ílẹ̀tì yẹn ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe kíní kò gbọ́dọ̀ wọ́bẹ̀ tí ó fi dalẹ̀ kí ni túmọ̀ rẹ̀ kí ẹ̀kan mọ́ dìbẹ̀ o ní ìdájọ́ ayú ẹ̀kọ́ bàbá òun náà wá dẹ́yìn wákàtí kan Abdullah wá lọ́nu tọ́ílẹ̀tì yẹn lọ bá mú búrọ́ṣì mi wá lọ́nu tọ́ílẹ̀tì yẹn lọ bá mú búrọ́ṣì mi wá èyí wá lọ́nu tọ́ílẹ̀tì lọ mú búrọ́ṣì wá ṣe ta ló ń purọ́ nínú ẹ̀tọ́ bá pẹ́ta kọ́kọ́ ló kọ́kọ́ gbọ́ ìgbà níjọ́ báyìí bàbá sọ pé ọmọ kankan gbọ́dọ̀ wọnú toilet information ló ń gbé lọ ẹni tó gbé ojú rẹ̀ ní bàbá padà fi wá rán ọmọ kan lọ mú nǹkan wá ó jẹmú ò ti gbọmí báyìí ẹ̀yin lẹ lọ kí bàbá lásìkò tí bàbá ní ọmọ kankan gbọ́dọ̀ wọnú toilet yẹn ó wá àná ló sọ bẹ́ẹ̀ ó wá dirú èní ẹ̀yin wá mọ́sálásí bá ní kódà aláàjì pàṣẹ lánàá ọmọ kankan gbọ́dọ̀ wọ inú toilet mọ́gàjí náà bá dé àwọn bá ní wọ́n wà lọ́dọ̀ alájì lánàá tí wọ́n ní kí Abdullahi lọ mú búrọ́ṣì wá láti inú ẹ̀dàkùn ẹni àkọ́kọ́ àtẹni kejì tán mú ìròyìn wá ta ló parọ́ nù wọn kò sí ẹni tó parọ́ kí ló fà ní pé in tó sojú tẹ̀yìn ẹ̀hún lẹ́sẹ̀ kínú ó lẹ́sọ́ in tó sojú tẹ̀yìn náà ní kíní ó lẹ́yìn náà sọ àwa táwa wá gbọ́ rẹ̀ ẹnu wákùtà rẹ̀ pé bóò lọ́rọ̀ yìí ti wá rí nígbàjí è parọ́ afá ní parọ́ ẹni bá lóye lè wá ní ó dàbí pé tó ṣẹlẹ̀ rí nígbàjí báwọn ilẹ̀ lọ́bẹ̀ àbí aago 8 àárọ̀ ni báwọn ilẹ̀ lọ́bẹ̀ bí aago 11 ni ó dàbí pé àtẹ́yìn lọ́bẹ̀ yẹn ó ní bàbá ń gíìvù ọ̀dà ó dàbí pé àtẹ́yìn lọ́bẹ̀ yẹn ọ̀dà yẹn ò change o àmọ́ la pé bàbá nídìí nǹkan nínú tọ́ílẹ̀tì yẹn ló ṣe padà dé kí Abdullahi ó lọ́nú tọ́ílẹ̀tì ọ̀rọ̀ níyanjú àwọ́rọ̀ ni òyanjú irú ọ̀nà táà fi mọ́ ń gbàgbọ́ yọ́rọ̀ Ànábì tó bá jọ báwọn lélẹ̀ yìí ẹ jẹ́ fún ilé example kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam in bẹ́ ń jòkójọ́ kan ọkùnrin kan bá dé ọ bá nílẹ̀ Ànábì ẹni tí ń gbáwẹ̀ ìjọ lè kíìsì ìyàwó rẹ̀ Ànábì ní rárá o kò gbọ́dọ̀ kíìsì ìyàwó rẹ̀ èyí ń lọ àwọn sàbí sí ń bẹ́ ń jòkó ó tún pẹ́ ìkan bá tún dé eré Ànábì ìjẹ́ èyàn lè kíìsì ìyàwó èèyàn lọ́sàn àwẹ̀ Ànábì ní abẹ́ ni kò sí láìfí mẹ́ ọ̀rọ̀ oúnjẹ mọ́ ó ti forí gbára wọn àbí ò forí gbára wọn Ànábì ò parọ́ bí méjèèjì ìgbà wọn fà wá di kí ló bí ọ̀rọ̀ ilé ìjọ fi rí báyìí àwọn ni àìjọ fàárì ẹni tó kọ́kọ́ wá tà Ànábì ní pé má lọ rí má kìí síyàwó wọ́n ní yíò ọ̀dọ́ ni
kèèpẹ́ tó ń ṣẹ̀ṣẹ̀ mọ́ olóbìn dé kíìsì ni ó lóhun ó kíìsì tí ó ṣe kí ni tí ó lọ di nǹkan mí lọ́sàáwẹ̀ ó yé báyìí jẹ̀mọ́ ẹni kéjì arúgbó nìyí o arúgbó tó gbogbo ẹ́ńjìnì rẹ̀ ti ṣe kínú ó ti dẹ̀ irú yìí kó kò ní kíìsì gan kò sí tí ó ṣe kí ni kò sí tí ó ṣẹlẹ̀ kí wà lábọ̀mọ̀ kan adékọ́ ní ẹwọ̀rọ̀ Ànábì ṣe kínú bí ṣe ń takọ̀rọ̀ wọn agbóyí lọ wà wallahi ìbáwọn àfáà ti yanjú ọ̀rọ̀ àdífì Aisha àti àdífì Ummi Salama radiyallahu ta'ala anha ni àdífì méjèèjì ò takọ̀rọ̀ wọn ní takọ̀rọ̀ wọn tó wà takọ̀ kan ní méjèèjì débi tí wọ́n máa lanu rẹ̀ padà pẹ̀lú àbọ̀ ìmọ̀ rẹ̀ ọwọ́ àmọ́ sọ pé gbà náà àdífì Ummi Salama yẹn irọ́ ni nítorí wọ́n pè ní irọ́ àìmọ̀ kan lọ gbégún ní ara wọn àìmọ̀kan àkọ́kọ́ ọní Sa'id Musayyib nìkan ló kọ lọ́dọ̀ Ummi Salama àìmọ̀kan àkọ́kọ́ ni àìmọ̀kan kejì onímọ̀ kófí àlá Ummi Salama wọ́n gbé lórí rẹ̀ ní òun kọ́ ló sọ àìmọ̀kan ni àìmọ̀kan lẹ́ẹ̀kẹta oní Málìkì ó dínà ìgbóhùn ọmọ àdífì yẹn ó dẹ̀ kádélẹ̀ ní ọ̀rọ̀ Málìkì níbi tí ó níbi tó parí sí lákè yìí àìmọ̀kan ni àwọn ìmọ̀kan yìí ló wá gbégunra wọn ìwọ wá conclude lọ́dọ̀ ara ti ẹ pé hadith Ummi Salama kí nígbà náà irọ́ ni tí wọ́n sì ló gbàgbọ́ yẹ ẹwọ àwọn àlàyé táwọn àfáà ti ṣe ó láṣẹ ní ọ̀rọ̀ yẹn bí ìyapa ẹnu láàrin àwọn àlfáà lórí ìdájọ́ nìkan lọ́kàn fẹ́ sọ dájọ́ pé lọ́dọ̀ tiwa àwa gbà pé èèyàn lè mọ fárun á fi ọ́lẹ̀ lọ́rùn pé àwọn àfáà kan náà látara àdífì Aisha tí wọ́n gbára lé náà àwọn náà ṣe kí ni wọ́n sọrú ẹ̀ Al-Imam Abu Hanifa alayhi rahmatullah àti karaha tanzihiyya àti karaha tahrimiyya owó òmú kankan méjèèjì kẹni haramu ní kí yíò fárun àbí makruhu ní pé akẹ́kọ́ ni Abu Hanifa gbà bí khilaf àwọn àfáà tó kù táwọn wọ́n pé ọ̀rọ̀ yìí pẹ̀lú bá ti wọ́ yìí akórìíra kí yíò sí bẹ́ẹ̀ àwọn bí èèyàn bá ṣe bẹ́ àdífì Aisha yìí náà jẹ́ ká mọ̀ pé kò burú kódà àwọn míì ní tàbí àdífì tú àdífì Aisha tú ni pé bí èèyàn bá ṣe bẹ́ kò bẹ̀rẹ̀ léyá jẹ́ ó jẹmọ́ ògbọ́ pé because in tó líǹkì ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́ran léyá idha dakhalatil ashr tí mẹ́wàá ní bá wọlé wa arada ahadukum an yudahi tẹ́nìkọ̀ọ̀kan ní ìsì fẹ́ pa ẹran léyá so kẹ máa lọ rò kí bí yá abẹ́ni tó bá ilé ti fárun àbí kò ní lẹ́ran léyá wọ́n ní yíò láàfà dífì Aisha tú àwà bí tí Ummu Salama tú pé bá bá fílẹ̀ gangan ní ìpìlẹ̀ ìyẹn ni pé bá bá fárun táàfà orí táà fárun abẹ́ òun gangan ní kí ni jẹmọ́ òun gangan ní ìpìlẹ̀ ó ní Islam fẹ́ fún wa àmọ́ tí Aisha ń sọ fún wa pé àbíyàn bá wá fa o kò bá kíni kò bá ẹran léyà rẹ̀ tó fẹ́ pàjẹ́ àwọn mínú àwọn afọ́ ní hadith mọ́ ìṣẹ́ gínú bí wọ́n ti tún ní ẹ̀ àwọn nǹkan wọ̀nyí abùkátà sí ká lọ ní àgbọ́yé ń pa rẹ̀ lágbọ́yé tó yè kóró àìlágbọ́yé tó yè kóró ń pa rẹ̀ èyàn kàn máa ṣe àtakò tí kò yẹ kó ṣe àtakò ẹ̀ èyàn ó sì máa kọlù tí kò yẹ kó kọlù èyàn ó sì máa gbé tí ò yẹ kó gbé dànù èyàn ó máa ṣe kíni èyàn ó máa gbé dànù gbogbo àsìkò gẹ́ láti padà wà lò lórí ọ̀rọ̀ ọkùnrin ọlọ́mọṣá ṣàánú wa ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọlọ́mọṣá jẹ́ kọ́rọ̀ rẹ̀ yé wa kó sì jẹ́ ká lè mọ dúró ti súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun jàmáà mùsùlùmí ìpèpè tèmi máa ń sábà pè wá sí gbogbo ìgbà sẹ́rí bí ọ̀rọ̀ ń lọ yìí ẹ dákun ẹjá lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mímọ̀ dáadáa ká lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ mímọ̀ dáadáa nítorí pé tí ìmọ̀ ò bá jókòó tí ìmọ̀ ò sì dúó bó ti yẹ kó dúó àwọn tí ò yẹ kéyàn ó máa takò wàláhì ó sì máa takò tó yẹ pé ìntẹ́yàn ń takò yìí àgbọ́yé ló jìnà síyàn ìmọ̀ ló jìnà síyàn ìmọ̀ tó wá yẹ kéyàn ó lọ farabalẹ̀ wá tó yẹ kéyàn ó farabalẹ̀ lọ rí kọ́ kò wá ní kọ́ ọlọ́mọṣà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ o so hadith Ummi Salama radiyallahu anha hadith tó fẹsẹ̀ rìn lẹ́ni níbi àgbọ́yé rẹ̀ làwọn àfáà tí wá ń dífà láàrin ara wọn ẹ̀rẹ́gẹ́ mú wá tẹnumọ́ kìíní kan ká lé lè yí wá kan rọra dúó lórí pé mọ́kífù ti wá
ní àdíìsì ti Aisha kò bá dáa àmọ́ kó máa lọ pè kan ní rọ́nú ọ̀rọ̀ ànábì ìyàwó ànábì ní Aisha ìyàwó ànábì ní Ummi Salama kò sópùrọ́ náà méjèèjì mọ̀kúfù tó sì bẹ́ẹ̀ tú láti máa fi sọ pé wọ́n fi dáadáa parọ́ rẹ̀ mọ́ ni ìwọ lọ gbọ́n tó ń pè ní mọ̀kúfù yé mọ̀kúfù ní pọ́rọ̀ sọ̀hábí náà ń pè ní mọ̀kúfù ọ̀rọ̀ tẹ wádìí lọ wádìí bọ̀ tí ó wá kọjọ́ ọ̀dọ̀ sọ̀hábí ó náà ń pè ní kíni mọ̀kúfù mọ̀rùfún ní ìjọ epo ti kú lọ́dọ̀ sọ̀hábí sọ̀hábí jẹ́ ká mọ̀ pé kíni ànábì ló sọ ọlọ́mọṣá ṣàánú wa kọ́lọ́n dẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ kí ó yé wa àlẹ́yìn yẹn káwá bọ́ síbi ọ̀rọ̀ wa ó náà ni ìpalẹ̀mọ́ wa fún ẹran iléyá ìpalẹ̀mọ́ wa fún ọdún iléyá ìkẹyọ̀ kan péré ó ní àgbéyẹ̀wò lẹ́ni insha Allah ta'ala torí pé ọjọ́ ti lọ tó bá wá ń di ní ọ̀la bi idhnillahi ta'ala a tún máa wọnú ọ̀rọ̀ nípa àwọn ẹran wa dáadáa jù báyìí lọ àmọ́ nǹkan tá a fẹ́ pè wá lákèésí lọ́jọ́ tèmi fún gbogbo ẹni tó bá fẹ́ pa ẹran ó ní pé gbogbo ẹni tí ó bá pa ẹran ní ọdún ní ká lọ rí ṣọ́ra wa dáadáa ká sì lọ rí wá bí a ti ní ẹ̀kọ́ tó yè kóró lórí ẹran tá a fẹ́ pa torí pé ẹran wa tá a fẹ́ pa Allah Ọba subhanahu wa ta'ala júwe fún wọn al-Qur'an Olúwa ní lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum Olúwa ní lan yanala Allaha luhumuha Ọlọ́run lẹ́ran lé ayé jẹ́ fẹ́ pa èmi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹran ara rẹ̀ kò kèmí Ọlọ́run Ọba o kò sí tí mo fẹ́ fẹ́ràn yẹn ṣe èmi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọn ò ní jẹ sàkíbẹ̀ wọn ò ní jẹ ẹ̀dọ́bẹ̀ ní jẹ ọkàn ní jẹ mùdùmúdù ní jẹ ara ẹran ní jẹ pọ̀mọ́ lan yanala Allaha luhumuha ẹran ìyẹn kò sí tẹ́mi Ọlọ́run Ọba bẹ́ẹ̀ fi ṣe wala dima'uha Ọlọ́run ní ẹ̀jẹ̀ ẹran yín ẹ̀jẹ̀ tó wà níbi ẹran tẹ́ pa ẹ̀jẹ̀ tẹ́ tálẹ̀ èmi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mi ò ní tí mo fẹ́ bẹ̀jẹ̀ náà sí èmi èso bá mùjẹmùjẹ walakin Ọlọ́run ní ṣùgbọ́n tí mo fẹ́ nínú gbogbo ẹran yín tẹ́ fẹ́ pa yanaluhu taqwa minkum nǹkan tí ó fẹ́ kan Ọlọ́run níbi ẹran tẹ́ fẹ́ pa òun náà ni ìbẹ̀rù Ọlọ́run tẹ́ fi pa ìbẹ̀rù Ọlọ́run tó wà lẹ́mìí yín ìbẹ̀rù Ọlọ́run tó jókòó sí yín lára eléyìí tẹ́ fi pa ẹran Allah subhanahu wa ta'ala kó mọ́ sí àṣánú wa o ṣe dákọ̀ jẹ́ kí a lọ rèé bẹ̀rù Ọlọ́run Ọba wa dáadáa ká sì lọ rèé dúró ti Ọlọ́run Ọba wa subhanahu wa ta'ala àwa tá a bá fẹ́ pa ẹran mọ́jọ́ jẹ́ pàníyàn tí ẹni pé ẹran mi ló gbọdọ̀ tóbi jù àbí gbogbo àdúgbò yìí kò sẹ́ni tẹ́ran rẹ̀ tó tèmi irú àníyàn báyìí àníyàn tí ó kì í jẹ́ kí èèyàn ó lè gba láàdá lọ́dọ̀ Ọlọ́run tó rá níyàn yẹn àríyá wọ́sùmà ó ti wọnú ẹ̀ àníyàn kárí mi àníyàn mo tó báyìí àníyàn mo tà báyìí àníyàn mo jẹ́ báyìí àníyàn mo tó báyìí àníyàn yẹn ó mọ́ ń kó báyìí wájú Ọlọ́run bá ní subhanahu wa ta'ala àníyàn tá a gbọ́dọ̀ lò tá a gbọ́dọ̀ máa nílẹ̀mí nígbà tá a bá fẹ́ pa ẹran ó làníyàn ìbẹ̀rù Ọlọ́run ẹran tí mo fẹ́ pa mọ́ ẹbí sí lọ́nà sẹ́ni bá ṣe ń kírun táníyàn tọ́lọ́run gbọ́dọ̀ wá mẹ́ tá a ń gbààwẹ̀ táníyàn tọ́lọ́run gbọ́dọ̀ wá mẹ́ tá a ń yọ zàká táníyàn gbọ́dọ̀ wá mẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá di pa fẹ́ pa ẹran àníyàn tọ́lọ́run subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ ṣe kí ni jama Allah gbọ́dọ̀ wá mẹ́ Ọlọ́run kó ṣàánú wa o Ọlọ́run kó ṣàlékún ìmọ̀ fún wa o Ọlọ́run kó ṣàlékún bẹ̀rù Ọlọ́run Ọba wa o ṣe rí ọ̀rọ̀ ẹran léyá ẹ̀rí pé mi ń pàkíyèsí kí ní kẹrẹ ní jọ́mẹ́ta yìí ó ní pé in tó kù tí gbogbo wa ń dì mú káàkiri ó ti fẹ́ mọ́ dàbí pé ẹran léyá ti fẹ́ di àádá ó ti ń kò ní ìbáadà ẹ̀dàkùn kíkàlùkù wa náà mọ́ lọ tún àníyàn sí kìí ṣe iléyá ń bọ̀ mo fẹ́ rẹ̀ ẹran tá a fẹ́ jẹ
àbíléyá ń bọ̀ gbogbo èèyàn rẹran èmi náà gbọ́dọ̀ ra ẹran in tó gbọ́dọ̀ jáníyàn wa ni pé iléyá ń bọ̀ ìjọsìn ń bọ̀ nínú ìjọsìn tó ń bọ̀ ó ní ká pẹran èmi náà wá fẹ́ sin lọ́hùn pẹ̀lú pé mo fẹ́ pẹran mo sì fẹ́ sin lọ́hùn yìí bí n bá ṣe lágbára mọ́ tí mi ò ní kọ̀nsídà ẹnìkan ò gbọ́dọ̀ bá mi ládùúgbò tẹ́nìkan ò gbọ́dọ̀ jù mí lọ ní àdúgbò ìjọ tí èèyàn bá ti ń gbé sí tèmi ló gbọ́dọ̀ ṣe kíní kan ládùúgbò tèmi ló gbọ́dọ̀ ṣe kíní kan ládùúgbò àníyàn kárí mi nìyẹn kì í ṣe àníyàn tọ́lọ́run àti tànábì sallallahu alaihi wasallam ọlọ́mọsí àtúngbò náà ṣe o so ẹ jẹ́ ká lọ rẹ̀ gbìyànjú àníyàn tọ́lọ́run níbi ẹ̀rànlẹ́yà wa ẹ jẹ́ ká máa lọ rẹ̀ jẹ́ àníyàn tọ́lọ́run níbi kíni níbi gbogbo ṣe ládàá wa pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ ẹ̀rànlẹ́yà wa ṣe rí nínú iṣẹ́ tí èèyàn fi máa ń rójú rere ọlọ́run olẹ́rànlẹ́yà wa lóòótọ́ àwọn àhàdíìsù tó sọ̀rọ̀ pa ọlá tí ń bẹ fẹ́ràn ẹ̀bí yá gbogbo irun ara rẹ̀ ni yóò fi ráforíjì gbogbo àwọn àhàdíìsì báwọn àwọn àfóní àdíìsì lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n gbà pé kò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lẹ́tọ́ àmọ́ a gbọ́dọ̀ mọ̀ pé lópin ìgbà tẹ́sìn wa ti mú wa mọ̀ tákọọ́lẹ̀ ti gbé wá fún wa yìí àwa gbọ́dọ̀ mọ̀ retí ládàá lórí ẹ̀ ládàá yẹn ni kó wá mọ jẹ́ tájẹ́tì wa ṣẹ́yí ládàá yẹn tó bá ti wá jẹ́ sìn lábẹ́ bí ṣe ó ní yóò mọ̀ sọ́wádìí tó bá yẹ bá padà wá rí ńláńlá pa inú wo dùn pa àrípa ara wo yà pé àrípa nítorí pé ń ta abẹ́ fi sin ọlọ́wọ́n bá wa ní subhanahu wa ta'ala bá àbá rí pa a ní mọ́ banú jẹ́ pé a ní gbogbo àdúgbò èmi nìkan ní ìwà pẹran èmi tí ilé mọ́ pẹran lọ́dọọdún ọdún ìwà fẹ́ yàtọ̀ ó ní gbogbo àwọn àdúrà kan bẹ tá a mọ̀ sí àdúrà ní lóòótọ́ àmádùá yẹn padà ń bí kárí mi ó ń ladúà ọbẹ̀ mi ò ní sílẹ̀ ní ọdún ní ṣe pàdúà ní àdúà tó sì dáa ní ṣùgbọ́n àdúà yẹn ó ti ń dàbí ọbẹ̀ mi ò ní sílẹ̀ yẹn àti fẹ́ mọ́ rí ní ìrí tójú ó tì wá pé ọbẹ̀ wá sílẹ̀ ẹ má jẹ́ a mọ́ rí ní ìrí tójú mọ́ tì wá ẹ má jẹ́ a mọ́ rí ní ìrí pé àwa dàbí àbáwa aláwá yóò lò sí jù ládùúgbò ẹ jẹ́ ká rí ní ìrí ta fẹ́ fi ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ọjọ́ ti lọ púpọ̀ ibi ni àádó ní ọjọ́ tí níbi idhnillahi ta'ala ó bá wá ń di ní ọ̀la insha Allah ta'ala àwọn ìtẹ̀síwájú àlàyé lórí àwọn ìdájọ́ ẹranléyá àti tó súnmọ́ àmọ́ tẹ̀síwájú ní ọ̀la bí idhnillahi ta'ala ọlọ́mọsá jíkàlùkù wa mọ́sàbáwá jíwárí وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم ìbéèrè okay ora ki mo ẹnìkan ní can someone kill ram on behalf of his late mother òkú tó ti kú ìjà lè pa ẹran fún òun kú ìbéèrè yìí máa ń pọ̀ dáadáa àkọ́kọ́ ada'an lil amanati al-ilmiyya nínú àkọọ́lẹ̀ arákọọ́lẹ̀ pé àwọn àlùfáà kan wọ́n fi nílẹ̀ bẹ́ẹ̀ lókù wa tó bá kú a lè mọ pa ẹran ní orúkọ wọn àwọn àlùfáà wa sọ ni ìtókù ni pé ìjọ ní àkọọ́lẹ̀ láti inú Al-Qur'an kò sí ìjọ ní àkọọ́lẹ̀ láti inú ọ̀rọ̀ Ànábì kò sí ìjọ ní orí palátọ̀rọ̀ àwọn sàábí Ànábì kò sí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àwọn sàhábítà Ànábì fẹ́ràn pọ̀ púpọ̀ tó sì jáde láyé Ànábì ò pa ẹran ló kọ wọn rí kọ́dá pàkan pé eléjì mo pa ì gbogbo àwọn sàhábítà kú sógun Uhud àwọn sàhábítà kú sógun Badr àbí gbogbo àwọn sàhábítà ti kú lójú ogun pátá ẹran léyà tí wọ́n rí kò pa ló kọ wọn rí ìyí tí ó bá yà pa yóò pa ló kọ gbogbo al-umma ni Ọlọ́run dákun kó ṣàánú wa Ọlọ́run dákun kó ṣàánú wa gbogbo àwa mùsùlùmí
ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ jẹ́ kí a sì lọ ní ẹ̀kọ́ pa ìsìn wa yìí èyí tó wá lékè ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé àìmọ́ pa ẹran léyá lórúkọ òkú àmọ́ ká ní òkú bá ṣe wà sí yàkalẹ̀ tó sọ àsọ́lẹ̀ rẹ̀ ẹ̀yin ọmọ mi ò mi bá kú tán ó wù mí tí léyá bá ti ń dé ẹ máa pa ẹran léyá lórúkọ mi kó máa jẹ́ sàárà fáwọn èèyàn a nínú àwọn àlùfáà tí wọ́n ní eléyìí tó fẹ́ jọ pé ó wọlé o àwọn àlùfáà mi sì ní kí là ń dààmú ara wa sí àníbà bá ti pẹran léyà wa ká ti láníyàn pé àwọn òkú wa náà tán ti lọ kán ṣe kínú kán gba ládà lápòjúwe àgbò nísìn èèyàn púpọ̀ ìdáwó àgbò èèyàn kan ló gbọdọ̀ ràgbò àbí èèyàn kan tó bá ra àgbò yẹn ó lè kó àníyàn èèyàn tó pọ̀ sínú ẹ̀ níbi ẹ̀san rẹ̀ yọ́lọ́run ẹran léyà kan náà mo fẹ́ pa o ẹran léyà yìí mo pa ló kọ tèmi ó kọ ìyàwó mi àtàwọn ọmọ mi ó kọ àwọn mọ̀lẹ́bí mi àwọn ìyá mi àti bàbá mi tẹ́kùnjọ́ sálìkì àmọ́ orúkọ tí wọn náà lórí àgbò ẹyọ kan pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àbí mannillahi wa fadlihi láàdá ó sì dọ́dọ̀ gbogbo wọn ìgbàtà ti wá nínú àǹfààní yìí kò ní ìdíkáwò lẹ̀ mọ́ dára wa ní àmúmọ́ nìyẹn ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ Allah faddal. Lánàá lórí mímbàr a ṣe khutbah lórí ọ̀rọ̀ ẹran ìbéèrè tó wá wá ní sí ni pé a ń lẹ́ran léyá tàti wá rà kalẹ̀ àti ra àgbò kalẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé tíyàn bá ti rẹran léyá àwọn ọmọ kéékèèké tí bàbá wọn bá rẹran jẹ́ kí wọ́n jẹ́ kẹ́ran ní ó gbádùn wọ́n mọ̀ fápá kiri ìwọ bàbá táwọn ọmọ rẹ bá ń ṣe báwọn mọ́mọ̀ kanra mọ́ ẹlòmí ó jẹ́ tó lọ́dún ìdẹ́ran wọ́n yìí owó tó fi ẹran ní oòrùn yóò mọ̀ pariwo ní ìwọ́ tí bá bí ẹran yẹn gẹ́gẹ́ bàbá ẹ ṣe sùúrù ẹgbà ẹ̀yìn náà a ní àgbàwà búra ní mẹ́wí ò bá sí ẹ̀yìn náà ìjọ ẹ̀yìn náà bẹ bí àwọn ọmọ tí bàbá ti yìí náà bá rẹran ìfà láwọn ayé ìgbà ti wà ẹwọ́n rántí pé a mọ́ bẹ̀rẹ̀ lé àyà fọ́tò nípa àwọn àbá wa dìde nìkan lọ bá kórí fọ́tò wa a wà dúró ti ẹran lé àbáyé a wà fi ẹran yẹn ya fọ́tò ẹran tá padà pa nínú ọdún wọ́n bá pátá bàbá sọdún léyà tó bá dẹ̀yìn ọdún àwọn àmọ́ lọ kó fọ́tò jáde pé fọ́tò ẹran tí apá ní fọ́tò kí ló padà wá ṣẹlẹ̀ ẹran tá ti jẹ́ tó yíò ń já sí pé nínú dùnú táwọn ọmọ kéèké mọ́ dùnú lásìkò yìí ni pé kán rí ẹran kán mọ́ bí ṣe lè pa tọ́ ìbéèrè tán wá béèrè yìí nísìn yóò mẹ́lò mí rò pé ó jẹ́ ti wá dé báyìí ní tí ìbá ti ẹ̀fẹ́ mọ́ lé àwọn ọmọ bí ẹran tẹ́lẹ̀ yìí mọ́ lé wọn báyìí onígbẹ́ni tó ti rẹran léyà ojú aṣọ mọ́lẹ̀ láwọn ọmọ bá lọ rẹ̀ múgi wọ́n bá kìbọ̀ ẹran lójú ẹran bá fọ́ lójú ìjọ ẹran ní ṣe kí ni ó pé àwọn ọmọ padà wá kìbọ̀ ní ojú rẹ̀ kan bá fọ́ ó bá kú ojú ìjẹ́rú ẹran bẹ́ẹ̀ wọlé ya bàbá à ń fásitì yìí sọ fún yín pé ẹran yóò wọlé ya mọ́ ẹ lọ ní ìràmì ìfúnléyà ni àmọ́ kò di ẹran haramu ṣùgbẹ́ bá pàjọ ọdún ẹ̀kàn pẹ̀ran tẹ́ ẹgbẹ́ jẹ ni ẹ̀pẹ̀ran ẹran léyá so ẹ bá ju àmọ̀ pọmọ tòun lè fọ ẹran lójú ya mọ́jẹ pọmọ rẹ̀ ó fi ẹran ṣeré àbọ́mọ tó lọ rẹ̀ yọ gíṣẹ́ ẹran tó kán ẹran lẹ́sẹ̀ kan tàbí ń lé ẹran káàkiri àdúgbò àbí ń fa ẹran káàkiri àdúgbò lẹ́ran bá jábọ́ látòrí òkè ó bá kán lẹ́sẹ̀ kan irú ẹran bẹ́ẹ̀ kò wọ́ kíní kò wọ́ léyá mọ́ ọ̀dọ́ mọ́sáṣá nù ọlọ́wà. wọ́n ní pé ìgbà tí ẹ sọ pé tí ọkọ àbí bá lélé bá ti pa ẹran pé gbogbo àwọn olùkú máa jọ ní ládàá ṣé ìyàwó tó ń ṣiṣẹ́ náà tó náà lè padà wá pẹran. bí ọkọ bá ti pẹran ìjọ ní ìdí kíyàwó náà tó pamọ́ àwọn àlùfáà mọ́ ń ṣàlàyé fún alátara ọ̀rọ̀ ta nílátọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹran kan kó rẹpírẹsẹ̀ntì ìdílé kan ẹran kan kó rẹpírẹsẹ̀ntì kí ni jama ìdílé kan bọ́lọ̀ bá ṣe ń gbà mí wọn wà obìnrin ọlọ́mọ ń dáun náà dáadáa òun náà ní tí ẹ̀ òun náà gbá èmi náà dẹ̀bẹ̀ pẹran èyí tó bìnrin yóò fi wá palẹ̀ bàbá tí ẹ̀ kó sẹ́ndì ẹ̀ sí àwọn mọ́mí rẹ̀ náà abẹ́gẹ́tì
àbí yá dádì rẹ̀ bàbá rẹ̀ ó lè jẹ́ bàbá rẹ̀ gún orówó tí wọ́n fi pa ẹran kó sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ tí wọn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó wà àdúgbò wo làwọn èèyàn wà tó yẹ pé wọn rẹ́ran tí wọ́n lẹ́ran tí wọ́n jẹ gan èyí tó ń bá fẹ́ rà kó wá rà kó fi sọ́dákọ̀ fún wọn ní àdúgbò wọn ó lè dáwọn ìmáàmù mọ́sálásí gan ọlọ́pọ̀lọpọ̀ àwọn ìmáàmù mọ́sálásí ọlọ́pọ̀ ṣàánú àwọn ìmáàmù ni kálukú kìí sábà sówó ẹran so irú ìmáàmù yìí fa ẹran lọ fún pé ìmáàmù ẹran tẹ́yìn ó pa lọ́dún ni ó ní kíni òun lè léyìí so kó jẹ́ pé nínú lẹ́yìn ẹran tó kọ bá ti pa kó kọ́fà gbogbo ẹ̀yìn kẹran yẹn lè wá dọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀ ẹ jẹ́ kí ìjọba ara gbé lọ fẹ́ nìkan ṣebí ládá sáà lọ bá ọsà ń wá àbí ẹ̀yìn bá jẹ́ pé ládá bá ní alhamdulillah èyàn ó gba ládá látara irú yóò náà ọlọ́mọsá fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ tí náà lánàá tí ó bá já sí pé èyàn wá wò pé ẹran tọkọ mìíràn ó ṣe gíní ó kéré ẹran yóò lè kárí àwọn èèyàn kálíbà tó rẹ̀ràn pín dáadáa ó dá àbú ẹbí mi náà ra ẹran kan kó jẹ́ pé ẹran méjì ní àpá iye náà kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ ẹran ẹyọ kan òun ni ó máa ń dúó fún odidi fámílì kan Allahu a'lam. wọ́n ní pé ẹni tí ó yẹ pé ó jẹ gbèsè súnà ọmọ ẹ̀ tí pa àpò tí ìpẹ̀rẹ̀ súnà tó lè paléyà. ẹni tó jẹ gbèsè ẹran ìkómọ tí ó wá ti pa ìjọ wá lè rẹ ẹran léyà kó wá pa ó sì fẹ́ràn súnà kalẹ̀ ọlọ́mọsá fún alágbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ méjèèjì náà lẹ̀sìn ọlọ́run àmọ́ṣẹ́rí ẹjá pẹ̀lú alákèèsì àwọn èèyàn tí wọ́n mọ́ láwọn jẹ gbèsè ẹran yẹn ẹran kó mọ́ kó dá o àṣàkáṣà ní wọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu mawludin murtahanun bi aqiqati wa fi riwaya kullu ghulamin rahinatun bi aqiqati ó ní gbogbo ọmọ tàbá bí rahinatun bi aqiqati ó dàbí tí a fi dógò kalẹ̀ pẹ̀lú ẹran tàà fẹ́ pa tí wọ́n túnmọ̀ ìfidógò ìfidógò ni pé ẹjẹ́ mú àpòjú rẹ̀ wá ìfidógò rẹ̀ ṣe ẹ̀pẹ́ láyé ìgbà kan báyìí a mọ́ lọ́ra minerals lọ́dọ̀ àwọn soft drink lọ́dọ̀ àwọn ìyá tó máa ń ta nínú ṣọ́ọ̀bù yẹn tó máa ń ta ọ̀rọ̀ wọ́n máa ń ta ní 70 naira gbà náà ṣe ìta mú 100 naira lọ wọ́n láà nígbà balance 30 naira wa àbí until tàbá tó dá ìgbò para ṣẹ́rí 30 naira tí wọ́n síìsì kalẹ̀ tó jẹ́ balance wa yẹn a fi dógò ní o à ń retí tàbá ti dágbò padà ká tó wá kílèmù 30 naira yẹn bẹ́ẹ̀ lọ́mọ tọ́lọ̀ bá fún wa ṣẹ́rọ mọ̀ yẹn kì í di tiwa o ká tó lè kílèmù ọmọ yẹn pátápátá níwájú Ọlọ́run láyé àti lálẹ́ kìyàmọ̀ ó dìgbà tá a bá tó pa ẹran fún ọmọ pàtàkì ẹran pípa nìyẹn so gbogbo àwa tá a máa ń bímọ ẹ máa nílò míì ó máa bímọ ó máa lóhùn lágbára àti kó mọ kàrámọ̀ ọmọ Yorùbá sì ní ó máa lóhùn fẹ́ sọ orúkọ sí létí iná tó fẹ́ sọ orúkọ sí létí sẹ̀mó 10 kg 3,500 ó wọlé àbílò náà tàrí sí tí kò tí wọ́n 5,000 ní báyìí ó ti wọ́n 5,000 ó wọlé ẹja panla pálí kan 11,002 ó ṣe kíni ó wọlẹ̀ 11,000 pẹ̀lú 5,000 ó di èlò 16,2 16,2 mọ́ sàgídí àfáà 16,2 ayẹ́gọ́ mineral drink crate kan èlò náà tàrí sí bí i 2,000 ó dé èlò báyẹn 18,2 ata epo iyọ̀ tàbí sí ọbẹ̀ sí ẹran tí wọ́n àmì tàbí sí ọbẹ̀ sẹ́já tí wọ́n pa kásí náà ní 5,000 àti gbogbo tí ó dọ̀ bá pọ̀ mọ́ ó dé ló bá yẹn ó di 23,2 yẹn ó lè ra ògúnfe sì sí pa fún ìkómọ tó bá rò ògúnfe o tó bá ti pọ̀ ògúnfe ó ti ṣetán lọ́n ó ti ṣe kí ni jọmọ́ ó ti ṣetán lọ́n ṣe wá rí bó láti fẹ́ pín fáwọn èèyàn wàhálà àti ẹni nílà pínlẹ̀ mọ́ tọ́lọ̀ ní pé gíní pẹ̀ran bó lọ ti ṣe ẹran kó bá ti wọ́ sí gíní sáàmọ́ sọ́nù ọmọ lọ rí bàjẹ́ kò bá wú ọ́ kọ́ bẹ pátá kọ́ sì kún tán ọ sì gé gbogbo ẹ̀wẹ́lẹ́wẹ́lẹ́ ọ sì kó sínú fríza rẹ ìwà àtìyàwó rẹ̀ sì ń jẹ díẹ̀díẹ̀
níwájú ọlọ́run ọ̀sẹ̀ kí ni ọ̀frí ọmọríbọ́ níwájú tọ́lọ́run ọ̀frí ọ̀sẹ̀ kí nù ọ̀sẹ̀ mọ́ríbọ́ àmọ́ ẹja mọ́tara wa sọrí níwájú ọlọ́run ti frí àmọ́ sọ́rọ̀ àwàta bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àbáwàta jẹ́ aládùúgbò rẹ̀ àwọ́kànmọ́ abákírùn tàà kànmọ́ pẹ̀lú àrígbé àwíwà ìdá abẹ́ẹ̀dì mọ́gàjì ó sì pa odidi àgbò ó sì kó sínú ó wà sí àwọ̀rẹ̀ nìkan sì ń jẹ́ àpàdà àkọ̀sí mọ́gàjì wáyà yìí ẹ sì kó dídí ẹ̀rẹ́ nìkan sì yẹ́ ṣe mọ́gàjì tí à ń sọ àpòjú ẹ ti rí báwọn so ìyẹn ló fi jẹ́ pé ọ lè hán tútù ọ lè hán dídín ìdí tọ́lọ́ fẹ́ lò ní pé sáti pẹ̀ràn ọlọ́mọsá fún adé àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́mọsá jẹ́ kó yé wa ọlọ́wà ṣe ẹ̀wọ̀n a máa fi ẹran yẹn kó wá lóun fẹ́ pa iléyá kọ́kọ́ pa àkíkọ̀ náà yanjú àkíkọ̀ kan tó yanjú iléyá èméjì sí lẹ́nìkan rí ẹnu apanilẹ́nìkan báyìí ó dá ìpínlẹ̀ tó lọ náà ọwá lọ àkíkọ̀ tí ó ti pa ó wá gbé sí iléyá ó wá ń pa àkíkọ̀ níjọ́ ẹran tí ẹ̀ ń pàṣẹ sáwọn pẹ̀lú àkíkọ̀ ni ó ní mú mọ́ what òun sáà àwọn yẹn máa lè ríbi jẹ́ ó dátọ̀ ọlọ́wọ́ fàlùbáríkà sí ọlọ́mọdé àti ẹ̀rọ fún wa Allahu a'lam náà ìjá a lè pẹ́ran ní ọjọ́ kejì léyá bẹ́ẹ̀ ni a lè pẹ́ran ní èyí tó lékè náà àwọn afá ara ọ̀rọ̀ tá padà sàlàyé náà nù ọjọ́ mẹ́rin láàbí máa ń pẹ́ran yawmun nahar ọjọ́ ọdún gangan àwọn àpẹ àwọn ọjọ́ kan ní ayyamu tashriq ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọdún al-yawmul hadi ashar ath-thani ashar wath-thalith ashar ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọdún yẹn kò sí ìta àlèpẹ̀ràn ọdún náà so a lè pẹ̀ràn léyá níjọ́ ọdún a lè pẹ̀ràn léyá níjọ́ kejì ọdún a lè pẹ̀ràn léyá níjọ́ kẹta ọdún a sì lè pẹ̀ràn léyá níjọ́ kẹrin ọdún dó àwọn míì náà fà lọ́jọ́ mẹ́ta péré ni àdífì kan làwọn náà sì gbára lé àmọ́ kò ní ẹsẹ̀ ńlẹ̀ tó mo rò pé báyìí so àdífì pé gbọ́dọ̀ mọ́ tọ́jú ẹjọ́ mẹ́ta lọ òun làwọn fẹ́ lò kò tí ẹjọ́ mọ́ ọ̀rọ̀ à ń pẹ̀ràn so ìtò lékè ní pé adébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ayyamu tashriqi ayyamu dhabh ó ní gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọdún yìí ọjọ́ tá a fi máa ń pa ẹran ni wallahu ta'ala náà àǹtàwọn lè wá jẹran ọdún lọ́dọ̀ wa ẹ lè wá jẹ́ inṣàlá àti ẹ̀fẹ́ ṣe pàtí kékeré kan ayẹ́bí ṣe kìní fáwọn èèyàn bá àti ìmọ̀ ṣe jọdún ní ó jẹ́ ní àbí torí kan tó yanjú ẹran tán jọ ọdún ó lè pẹ̀ ọ̀ àbí ọ̀nà àti ìjọ kejì ọdún ṣe ẹ bá fẹ́ wá jẹran inṣàlá ẹ mọ̀ bọ̀ wá ní ìjọ kejì ọdún gbà tí wà fi dágún mọ́kànlá àmọ̀ jẹ́ so àwọn alábọ́dé ni o èyí sì lè Dangote lọ gbọ́ o èyí sì lè Bọ́lá Tinubu tọwá jẹ́ra fúnra wọn rẹ̀ sí àdẹ́rán àbí a sì fi kíní kan gbá lẹ́gbẹ̀ẹ́ Allah fọ́tọ̀. ẹ̀rọ tó wá jẹ́ kó fúnra rẹ̀ bóyá bí tí èèyàn sí wọn so tó ti ń kàn tó ti tó ń kan igi tí ò ń ṣe pé bóyá òun àdẹ́rán lọ́jọ́ ń gba ọ̀sùn ibẹ̀ ló ti wá gbé injúri bóyá ó ní máàkì lórí àbí bí ìwọ ẹ̀ ní orí tiẹ̀ ọ́ wà fẹ́ pẹ̀lú ẹran tí ó bá kán níwò gbogbo àwọn ọ̀rọ̀ yìí lápadà ṣàlàyé lọ́la inṣàlá ta'ala àwọn àrùn mẹ́rin tó dájú kan òun ló fa kí ẹran mọ́ wọlé à àwọn nǹkan míì tó bá ṣẹlẹ̀ ó kàn lè mọ́ tún tó ní ẹran bẹ́ẹ̀ wọlé à ẹran tá a súnmọ́lẹ̀ tó lọ rí kan igi fún rẹ̀ ó wá kán níwò irú ẹran bẹ́ẹ̀ ó ṣe kí ni jama ó wọlé à ẹran tá a lè pa fún léyà mi ṣùgbọ́n kárí tí ó kán wo ó ṣe gíní olóorí ju yí tí ó kán ní wùlọ ọlọ́mọṣáṣá ní wà bí idhnillahi ta'ala abẹ́lọ́n subhanahu wa ta'ala bí manihi wa karami wa izi wa fọ́lẹ̀ ọlọ́mọṣáṣí alékún ìmá àti alékún agbóyẹ̀sì fún ẹnìkọ̀kọ̀wà insha Allah ta'ala a ma pàdé ní ọlọ́lá kún wá pa ẹnìkọ̀kọ̀wà subhanakallahu wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh